gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣèwọ̀n tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ má ṣe ó bàbá rere bàbá àgbà ó arúgbó ọjọ́ ọba àkìkì tán olóore mi aláàánú mi alátìlẹ́yìn mi ògo ìyìn ọlá ọpẹ́ ní forúkọ rẹ bàbá rere o. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán bàbá aláàánú mi ó ṣèwọ̀n tí mo lè ṣe Olúwa látìlẹ́yìn mi ó mọ̀ ṣe ó bàbá rere ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tí ń fọba jẹ ọba tí ń rọba lóyè onídàájọ́ òtítọ́ òdodo ní gbogbo ọ̀nà rẹ̀ pátápátá ọpẹ́ ìyìn ògo mímọ́ rẹ tí mo mú wá fún ọ mo sọ wípé o ṣé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ mẹ́ta nínú ọ̀kan fún gbogbo oore rẹ̀ nínú ayé mi lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán tí wọ́n ó fíwẹ́ síbẹ̀ n ó ṣèwọ̀n tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ má ṣe ó bàbá rere. Ẹ bá mi júbà rẹ o ẹ bá mi wólẹ̀ fún ọ ẹ bá mi júbà rẹ ẹ bá mi wólẹ̀ fún ọ Jésù ọkọ ìjọ òun nìkan lọ́pẹ́ yẹ gbogbo ènìyàn pátápátá ọkùnrin obìnrin ọmọdé àgbà arúgbó àti ọ̀dọ́ èyí ni mò ń bẹ̀bẹ̀ lọ́wọ́ yín wípé ẹ bá mi kí bàbá yẹn ẹ bá mi yìn lógo ẹ bá mi gbéga o nítorí kóore rẹ̀ nínú ayé mi àkàkà tán ni àti ròyìn tán pa rárá o. Ẹ bá mi júbà rẹ̀ ẹ bá mi wólẹ̀ fún ọ ẹ bá mi júbà rẹ̀ ẹ bá mi wólẹ̀ fún ọ Jésù ọkọ ìjọ òun nìkan lọ́pẹ́ yẹ. Ọba tó wá sáyé láti ro iṣẹ́ ìṣòro láti kú láti ṣèyà láti ṣẹ̀sín láti jí ń wá jíǹde ní ọjọ́ kẹta ẹni tó mú ìbálàjà wá láàrin ènìyàn àtọlọ́run pátápátá o nínú àánú àti oore ọ̀fẹ́ ó wá sọ mí dọmọ Ọlọ́run àjogún Ọlọ́run àjùmọ̀jogún Ọlọ́run pẹ̀lú rẹ̀ pátápátá o. Oore ńlá ló ṣe láyé mi tèmi kò lè san tán tèmi kò lè dúpẹ́ rẹ̀ tán nígbà gbogbo lọ́jọ́ gbogbo bó ti wù kọ́pẹ́ mi kọ́pọ̀ tó ni mo ṣe ròyìn tí mo ṣe ń bẹ̀ yín ọmọdé àtàgbàlagbà ọkùnrin obìnrin arúgbó àti ọ̀dọ́ ẹ darapọ̀ mọ́ mi láti yìn bàbá yẹn torí mo mọ rírì rẹ̀ nínú ayé mi o. Ẹ bá mi júbà rẹ̀ ẹ bá mi wólẹ̀ fún ọ ẹ bá mi júbà rẹ̀ ẹ bá mi wólẹ̀ fún ọ Jésù ọkọ ìjọ òun nìkan lọ́pẹ́ yẹ. Ọkùnrin júbà rẹ̀ obìnrin wólẹ̀ fún ọ ọmọdé júbà rẹ̀ àgbà ẹ wólẹ̀ fún ọ arúgbó júbà rẹ̀ ọ̀dọ́ ẹ wólẹ̀ fún ọ
Jésù ọkọ̀ ìjọ òun nìkan lọ́pẹ́ yẹ. Nítorí pé òun lọ́ba àwọn ọba, arúgbó ọjọ́ o, ọba tó ti ń jẹ káyé tó mọ̀ wá, ọba tó tún jẹ títí di òní olónìí, ọba tí ó tún mọ̀ jẹ nígbà táyé kò ní ṣe mọ́. Òun lẹni ìbẹ̀rẹ̀ òpin àárín ohun gbogbo pátápátá. Ni mo ṣe kọrin tí mo ṣe gbóhùn sókè wípé o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣeun o. Ìjìnlẹ̀ tó ga jù gbogbo ìjìnlẹ̀ lọ, ẹ ṣeun o. Ìjìnlẹ̀ tó ju gbogbo ìjìnlẹ̀ lọ, ẹ ṣeun o. Àná mi sọ̀rọ̀ ògo, mo dúpẹ́ o. Òní mi sọ̀rọ̀ ògo, mo yìn ọ́ lógo. Ọ̀la mi á sọ̀rọ̀ ògo, èmi gbé ọ̀gá o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ìbà rẹ mo ṣe. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, mo yìn ọ́ lógo. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, èmi gbé ọ̀gá o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, mo kàn sára sí ọ. Àná mi sọ̀rọ̀ ògo, agbára rẹ ni o. Òní mi sọ̀rọ̀ ògo, títóbi rẹ ni o. Ọ̀la mi á sọ̀rọ̀ ògo, àtìlẹ́yìn rẹ ni o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣeun o. Onímájẹ̀mú ayọ̀, èmi yìn ọ́ lógo. Ọba tí kì í dalẹ̀ májẹ̀mú, mo gbé ọ̀gá. Alátìlẹ́yìn òtítọ́, ògo mi máa rẹ fún wa o. Ọlọ́run olódodo jùlọ, mo júbà rẹ. Àná mi sọ̀rọ̀ ògo, ìwọ ló wà nídìí rẹ̀ o. Òní mi sọ̀rọ̀ ògo, ìwọ tún ló ń ṣe bẹ́bẹ́. Ọ̀la mi á sọ̀rọ̀ ògo, nípa tí tóbi rẹ ní ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Mo yìn ọ́ lógo, ó ṣe bàbá àgbà o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ó ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, mo gbé ọ̀gá. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ọpẹ́ mi mọ̀ rẹ o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, mo yìn ọ́ lógo. Àná mi sọ̀rọ̀ ògo, ìwọ ni o. Òde mi sọ̀rọ̀ ògo, mo gbé ọ̀gá o. Ọ̀la mi á sọ̀rọ̀ ògo, ọpẹ́ mi mọ̀ rẹ o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ìbà rẹ mo ṣe. Ìbà rẹ o, Ọlọ́run ayérayé o, mo gbé ọ̀gá. Ìbà rẹ o, atọ́farasí o, ayérayé o, èmi gbé ọ̀gá. Fún lílọ bíbọ̀ mi ojoojúmọ́, ó yìn ọ́ o. Fún sísùn jíjí mi, mo gbé ọ̀gá. Fún jíjẹ mímu mi, ìwọ ni mi ń ké o. Fún àlàáfíà ojoojúmọ́, mo yìn ọ́ lógo. Ìbà rẹ o, Ọlọ́run atóbi jùlọ o. Ìbà rẹ o, Ọlọ́run ológo dídán. Ìbà rẹ o, Ọlọ́run atófarasí bí òkè, mo gbé ọ̀gá. Ọlọ́run òtítọ́, fún lílọ bíbọ̀ mi ìgbà gbogbo, ó ṣé o. Fún jíjẹ mímu mi, mo gbé ọ̀gá. Fún sísùn jíjí mi o, Ọlọ́run mo yìn ọ́ o. Ìwọ ló wà níbẹ̀ ní ti àlàáfíà mi. Ológo jùlọ, mo yìn ọ́ lógo. Mo fi yìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo mọ̀ọ́re Olúwa nínú ayé mi. Bí mo ṣe ń dúpẹ́ tí mo ṣe yọ̀ níwájú bàbá. Nígbà gbogbo lọ́jọ́ gbogbo títí ayé, lèmi yóò mọ yọ̀, lèmi yóò mọ fọpẹ́ ìyìn ògo.
mi fún nígbà gbogbo láì tí mi àti ní àìsàrẹ̀ rárá. Mo fìyìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi o. Mo fìyìn fún ọba tó mọ ìpìlẹ̀ mi. Alpha Omega, ìwọ lọ́pẹ́ yẹ o. Ológo àtọlọ́lá, mo fìyìn fún o. Mo fìyìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi. Mo fìyìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi. Alpha Omega, ìwọ lọ́pẹ́ yẹ o. Ológo àtọlọ́lá, mo fìyìn fún. Ìwọ ló fìyìn fún, òun ló mọ ìbẹ̀rẹ̀ rẹ̀. Mo ní ó fìyìn fún, òun ló mọ ìpìlẹ̀ rẹ̀. Òun ní Alpha Omega, òun nìkan lọ́pẹ́ yẹ o. Ìjọ ọpẹ́ rẹ̀ yìí yé ká jọ gbéga. Mo fìyìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi o. Mo fìyìn fún ọba tó mọ ìpìlẹ̀ mi. Òun l'Alpha Omega, òun nìkan lọ́pẹ́ yẹ o. Ológo àtọlọ́lá, mo fìyìn fún bàbá rere. Ẹ̀yin ni bàbá tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Jésù Olúwa wa olùgbàlà ní gbogbo ọ̀nà. Ẹ̀yin ni bàbá tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Bàbá tí kì í fọ̀rọ̀ ọmọ rẹ̀ ṣeré, tí kì í wọ ọmọ rẹ̀ níran rárá. Ìwọ ni kò tẹ́lòmíràn tó tún jẹ́ bẹ́ẹ̀ mọ́ ayérayé. Ẹ̀yin ni bàbá tó bàbá o. Ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Bàbá tí gbọ́kún ọmọ rẹ̀, tí ń tara ṣàṣà tí faraya ní kánkán láti dọ́mọ rẹ̀ lóhùn, láti gbọ́ ti ọmọ rẹ̀, láti tán ìṣòro rẹ̀, láti máa yọ rẹ̀ kún ju tàtẹ̀yìn wá lọ. Bàbá mìíràn kò sí tó tún lè ṣe yìí mọ́ o. Ẹ̀yin ni bàbá tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Bàbá tí kì í já ní kulẹ̀ lábẹ́ bó ti wù kó rí, tí kì í dójú tì ní gbogbo ọ̀nà. Ọba dúró tì ní gbọ̀nyìn nígbà tó le, nígbà tó dùn, nígbà tí ó wá, nígbà tí wàhálà àti ìdààmú bá dé. Tí ń tù ní nínú, tí ń fi ní lọ́kàn balẹ̀, tí tún bún dání láre ògo. Ìyìn ọlá ní forúkọ rẹ̀ bàbá, ó mà ṣe o. Ẹ̀yin ni bàbá tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó gbójúlé o. Ẹ̀yin ni bàbá olódodo ní gbogbo ọ̀nà o. Ẹ̀yin ni bàbá tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Bí mo ṣe ń tẹnu mọ́, bí mo ṣe ń sọ wípé èmi yóò máa yìn ọ́ ní gbogbo lọ́jọ́ gbogbo, nínú ohun gbogbo, níbi gbogbo, ní gbogbo ọjọ́ ayé mi. Bàbá rere o, ìwọ sáà mọ́ ṣàtìlẹ́yìn mi. Èmi yóò mọ̀ gbé ọ̀gá. Olúwa wa, mi yóò máa yìn ọ́, èmi yóò mọ̀ gbé ọ̀gá. Ìwọ sáà mọ́ ṣàtìlẹ́yìn mi. Èmi yóò mọ̀ gbé ọ̀gá. Ẹbí ìwọ lọ́lọ́run, ẹni tó mọ ìpìlẹ̀ mi. Ìwọ ló mọ̀ mí, tó dá mi láwòrán rẹ, tó mí ìmí ìyè rẹ sínú mi láti ilẹ̀ wá. Ìwọ lọba tí kò fi mí sílẹ̀ kógun ayé borí mi, tó ń jẹ́ káyé ọpẹ́ kó yọ fún mi nígbà gbogbo. Bí mo ṣe ń tẹnu mọ́ wípé ní gbogbo ọjọ́ ayé mi, ìwọ lèmi yóò mọ̀ yìn, lèmi yóò mọ̀ gbé ọ̀gá. Ìwọ sáà mọ́ ṣàtìlẹ́yìn mi ní gbogbo ọ̀nà. Bàbá rere ó ṣé Olúwa, èmi yóò mọ̀ yìn ọ́, a gbé orúkọ rẹ ga. Ìwọ sáà mọ́ ṣàtìlẹ́yìn mi, a gbé orúkọ rẹ ga. Ní àárọ̀ ọ̀sán alẹ́, ní ọgọ́jọ́ òru,
nídàájí bàbá rere o ìwọ nìkan lèmi yóò mọ̀ yìn ní gbogbo ọjọ́ ayé mi. Bàbá àgbà mójúbà fún ọ, èmi yóò máa yìn ọ́, máa gbé orúkọ rẹ ga. Ìwọ sá mọ́ ṣàtìlẹ́yìn mi, máa gbé orúkọ rẹ ga. Kò lè sú mi rárá, kò lè rẹ̀ mí rárá, kò sóhun tó lè gbà yìn rẹ lẹ́nu mi, torí pé mo mọ̀ ọ́ ní alágbára tó tóbi jùlọ. Bàbá ni mo fi tẹnu mọ́ wípé o ìwọ sá mọ́ ṣàtìlẹ́yìn mi ní gbogbo ọjọ́ ayé mi. Ìyìn rẹ yóò mọ̀ pọ̀ sí lẹ́nu mi. Hallelujah o, èmi yóò máa yìn ọ́, máa gbé orúkọ rẹ ga. Ìwọ sá mọ́ ṣàtìlẹ́yìn mi, máa gbé orúkọ rẹ ga. Mo ní títí ayé o, èmi yóò máa yìn ọ́, nítorí pé bírun orí mi tilẹ̀ jẹ́ kìkì ahọ́n, káhán mi kó pọ̀ ju yanrìn etí òkun lọ. Káwá kó gbogbo rẹ̀ papọ̀ kò tó láti fi san oore rẹ̀. Lórí náà ni kò tẹ́lẹ̀ sú mi láti máa yìn ọ́, bẹ́ẹ̀ ni kò tẹ́lẹ̀ rẹ̀ mí láti máa gbé ọ̀gá. Gbogbo ọjọ́ ayé mi o, èmi yóò mọ̀ polongo títóbi rẹ. Ó ṣé Ọlọ́run Bàbá Ọmọ Ẹ̀mí Mímọ́, mẹ́ta nínú ọ̀kan. Èmi yóò máa yìn ọ́, máa gbé orúkọ rẹ ga. Ìwọ sá mọ́ ṣàtìlẹ́yìn mi, máa gbé orúkọ rẹ ga. Mo ní èmi yóò máa yìn ọ́ nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, nínú ohun gbogbo, pátápátá Olúwa wá o. Èmi yóò máa gbé ọ̀gá, màá mọ̀ pé òkìkí rẹ, màá mọ̀ ṣàn sára sí iyọ̀ ní gbogbo ọ̀nà o. Ohun tí ó ṣe pàtàkì tí mo ní ìdí lọ́dọ̀ rẹ, ìwọ sá mọ́ ṣàtìlẹ́yìn mi, mọ́ ṣe dá mi dá ohunkóhun kan. Bàbá o ṣé, èmi yóò máa yìn ọ́, máa gbé orúkọ rẹ ga. Ìwọ sá mọ́ ṣàtìlẹ́yìn mi, máa gbé orúkọ rẹ ga. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ṣé, ìwọ tó ní gbogbo ògo àti ìyìn, tí ò dẹ́kun tó ò sí mi láti máa gba gbogbo ògo àti lórí ayé mi. O tún mú mi sùn, tó mú mi jí látàpé, o tún mú wà níwájú rẹ láti lè dá gbogbo padà sódò rẹ, gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà. Ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo àti ìyìn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ. Ìwọ Ọlọ́run ayérayé, ìwọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ, ìwọ Ọlọ́run mẹ́ta nínú ọ̀kan, ìwọ Ọlọ́run aláṣepé tó ń ṣàṣepé nínú ayé mi. Ìtò pé agbára rẹ ni, títóbi rẹ ni, ìwà láàyè rẹ ni, tí ìwọ tún jẹ́ ààbò fún mi, agbára fún mi, o tún fún mi ní àǹfààní tó ga tó lẹ́gbẹ́ tó nákàwé tó láfijọ́, láti tún lè wà níwájú, láti lè yìn ọ́, láti lè gbórúkọ rẹ, láti lè fẹ́ mí ìmoore hàn sí ọ nígbà gbogbo ní ọjọ́ gbogbo. Ògo ní forúkọ rẹ Bàbá Ọmọ Ẹ̀mí Mímọ́, ìyìn ní forúkọ rẹ. Olúwa, nínú ìrìnàjò gbogbo ìwọ ló wà níbẹ̀ tó jẹ́ agbára rẹ. Àdìsísùn mi ìwọ ló wà níbẹ̀ tó jẹ́ agbára rẹ. Ààbò rẹ ló dájú lórí ayé mi ní gbogbo àti ibi sùn àti ibi àti ilé mi. Ìwọ ló tún mú mi jí ní àtàfà nípa agbára àtàṣe sínú ògo, sínú láti inú agbára rẹ, sínú ìbùkún rẹ. Bẹ́ẹ̀ ni àní ìwọ lọ́ba tó tún tọ́ mi sọ́nà, tó tún fẹ́ ṣe mí lọ́nà. Gbogbo ìrìnàjò mi ìwọ lọ́ba tó tún mú kó tún lọ já sí rere. Nígbà ìgbà tí ojú tuntun ti mọ́, Olúwa ògo ní forúkọ rẹ. Mímọ́ gba ọpẹ́ Olúwa gbà fún àṣẹ agbára ilé ìmọ̀ àti ibi àti ọ̀tún sọ̀ka ní ọ̀tún. Àyè láti bùkún ayé mi, láti bùkún gbogbo àwọn kan tájọba papọ̀. Àyè láti bùkún gbogbo àwọn kan tí wọ́n wà. Olúwa ó ṣé, ológo jùlọ ó ṣé. Èyí tó pé jù tàti wá lọ, ìwọ yóò tún dábìrì àròrè tó lógo tó ga tó lẹ́gbẹ́ tó náà fi wé nínú ayé nǹkan bó ṣe ṣe láti wá lọ ojú àti wá lọ. Bẹ́ẹ̀ ni ìwọ tún mọ̀ tẹ̀síwọ́n nígbà gbogbo ọjọ́ gbogbo láti mọ̀ mú kí ayé nìkan kan wá kọmọkún fún ìrere tó lógo tó ga jùlọ. Ìbà rẹ ni mo ṣe Ọlọ́run títọ́, ìbà rẹ ni mo ṣe Ọlọ́run yanu, ògìn ìyìn ògo ọlá àti pẹ́ni forúkọ rẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé Genesis orí ìkẹjọ ẹsẹ̀ 20 dé 21. Genesis orí 8 ẹsẹ̀ 20 àti 21 rẹ̀. Nóà sì tẹ́ pẹpẹ fún Olúwa, ó sì mú nínú ẹranko mímọ́ gbogbo àti nínú ẹyẹ mímọ́ gbogbo, ó sì rú ẹbọ ọrẹ sísun lórí pẹpẹ náà. Olúwa sì gbọ́ òórùn dídùn. Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé, èmi kì yóò sì tún fi ilẹ̀ ré nítorí èèyàn mọ́, nítorí ìró ọkàn ènìyàn ibi ni láti ìgbà èwe rẹ̀ wá. Bẹ́ẹ̀ ni èmi kì yóò tún kọlu ohun alààyè gbogbo mọ́ bí mo ti ṣe.
orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí ayọ̀ ńlá ló jẹ́ fún mi láti mọ yin Ọlọ́run nígbà gbogbo. Mo gbàgbọ́, mo gbẹ́kẹ̀lé, kò já mi kulẹ̀ rí bó ti wù kí ó rí. Mo gba Ọlọ́run gbọ́, mo gbẹ́kẹ̀lé, kò fìgbà kan já mi kulẹ̀ rí lábẹ́ bó ti wù kó rí. So kí ló wá fẹ́ dé tí ayọ̀ mi ò ní mọ kún láti mọ yin Ọlọ́run nígbà gbogbo? Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ tí ń sọ pé kí ni ó ti sú mi ó ti rẹ̀ mí, àbí kí n sọ pé kí ni mo ti yìn tó? Kódà tí mo bá jókòó, tí mo bá rò dáadáa, tí mo bá sí, mo lè sọ pé kí ni ìyìn tí ìyìn Ọlọ́run rí. Wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn tó ti ṣe bọ̀ láti lè wá nítorí pé kò tó nǹkan kan, kò tẹ́ èmi ò tẹ́ rí tí mo lè sọ pé ó tó tí èmi sọ pé kí ni mo ti yìn lọ́dọ̀ tèmi ìyìn tí ìyìn pàápàá. Èyí ni wípé kí ni ohun tó ṣe ọ̀pọ̀ ju ohun tí nǹkan tí yẹn lè rù tí mo lè ròyìn lọ. So ọpẹ́ mélòó ni mo wá dúró tí sọ pé kí ni mo ti yìn tó? Ìyìn mélòó náà ni mo sọ pé mo yìn tí sọ pé kí ni mo ti yìn tó? Ẹ̀mí ìmoore mélòó ni mo fi hàn tí sọ pé kí ni mo ti yìn tó? Ìkéde mélòó náà ni mo ṣe nípa ìpolongo títóbi àtàgbàrá tí sọ pé kí ni mo ti yìn tó? Ìyìn tí ìyìn pàápàá, ìyìn tí ẹ̀ tí bẹ̀rẹ̀ gan. Gbọ́, dandan ni kí ayọ̀ mi mọ kún láti mọ yin bàbá yẹn nígbà gbogbo lọ́jọ́ gbogbo, nítorí wípé kí ni kò fìgbà kankan já mi kulẹ̀ rí lábẹ́ bó ti wù kí ó rí. Ìwọ ńkọ́? Ṣé ó tọ́ sí ọ gẹ́gẹ́ bó ti tọ́ sí mi láti mọ fi ayọ̀ yin Ọlọ́run nígbà gbogbo? Ǹjẹ́ ayọ̀ ńlá ni fún ìwọ náà láti mọ kí bàbá yẹn wípé ṣe, láti mọ gbé bàbá yẹn ga nígbà gbogbo, láti mọ fọpẹ́ yàtọ̀ fún nígbà gbogbo? Ǹjẹ́ ọmọ yìí pé lóòótọ́ àti lódodo kò fìgbà kankan já kulẹ̀ rí? Èmi o, mo mọ̀ dáadáa dájúdájú wípé Ọlọ́run yìí kò fìgbà kan sí kí ni o já mi kulẹ̀ rí lábẹ́ bó ti wù kó rí. Tá a bá sọ nípa lábẹ́ bó ti wù kó rí, òun ni wípé kí ni pẹ̀lú bí mo ṣe jẹ́ aláìyẹ, aláìmọ̀, aláìpè, pẹ̀lú bí mo ṣe jẹ́ ẹlẹ́ṣẹ̀, gbọ́n tí nínú ẹsẹ̀ 21 yẹn gbọ́n tó wí. Ó ní Olúwa sì gbọ́ ohùn òórùn dídùn, Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé èmi kì yóò sì tún fi ilẹ̀ ré nítorí èèyàn mọ́, nítorí ìró ọkàn ènìyàn ibi ni láti ìpilẹ̀ṣẹ̀ èwe rẹ̀ wá. Èrò ọkàn ènìyàn ibi ní láti ìpilẹ̀ṣẹ̀. Kí ni tí ń sọ? Ohun tí ń sọ ní pé kí ni kò sí ẹnìkan tá a lè sọ pé kí ni èèyàn rere ni. Kí ni ohun tí ń sọ? Ohun tí ń sọ ní pé kí ni kò sẹ́ni kan tí ó ṣe fọkàn tán nínú ènìyàn. Ṣùgbọ́n ẹni tó sọ pé kò sí èèyàn kan tó ṣe fọkàn tán nínú ènìyàn, ó sì tún dá ènìyàn sí, ó sì tún dá ènìyàn láre, ó tún ṣe ènìyàn lógo, ó tún bẹ ènìyàn wò ní òrèdóòrè láti mọ tọ́jú rẹ̀. Tẹ̀bí ènìyàn náà ni mí tó dáná àwòrán ara rẹ̀ tọ́lọ́ ń sọ nípa rẹ̀. Tọ́pá ní kékeré yẹn èrò ọkàn ènìyàn ibi ni, òun ò tún fi ilẹ̀ rẹ̀ mọ́ nítorí ènìyàn. Ó túmọ̀ sí pé kí ni ó kọjú sí mi ṣe mí lóore nìyẹn, gẹ́gẹ́ bó ṣe kọjú sí Maria ṣe lóore. Wow. So pẹ̀lú oore ńlá bàtàbàtà wáyé, kí ló wá dé tí wàá sọ pé kí ni ó ti sú mi, ó ti rẹ̀ mí láti mọ ìyẹn lọ, àbí kí n sọ pé ìyẹn Ọlọ́run mọ́ nítorí kí ni? Kí ló tó jẹ́ pé nínú ìbànújẹ́ ní màmú sọ pé sọ mọ ìyẹn Ọlọ́run pé kí n sá ti yìn nítorí pé kí ni àgbọ̀dọ̀ mọ ìyẹn ni? No. Nínú ayọ̀ pẹ̀lú aráyá ní ti mọ ìyẹn Ọlọ́run nígbà gbogbo, kò lè sú mi, bẹ́ẹ̀ ni kò lè rẹ̀ mí. Ayọ̀ láti ó ti mọ jẹ́ fún mi nígbà gbogbo láti mọ fi ọpẹ́ ìyìn ògo fún Ọlọ́run. Mo ń tẹnumọ́ bí ayé bá gbà mí dáadáa, kódà tó bá ṣe àárín oṣù kan èyí ṣe nǹkan kan mi, àbí àárín ọdún kan èyí ṣe nǹkan mi ju kìí ni ìsá ti mọ ìyìn bàbá yẹn lọ. Nítorí pé kí ni ó tọ́ sí ọyẹ. Noah ó tẹ́ pẹpẹ fún Olúwa, pẹpẹ kí ni? Pẹpẹ ọpẹ́. Kìí ṣe pẹpẹ ẹ̀bẹ̀ àdúrà. Pẹpẹ kí ni? Pẹpẹ ìyìn. Kìí ṣe pẹpẹ àròyé. Pẹpẹ kí ni? Pẹpẹ bẹ́ẹ̀ pé ìdá ògo àti ìyìn ọpẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run.
kì í ṣe ti kíni láti béèrè fún ògo. pẹpẹ kíni pẹpẹ láti jẹ́ kó di wípé pé Ọlọ́run lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíràn tó tọ́ láti mọ̀ yìn, ìwọ nìkan la tóbi jùlọ. kì í ṣe pẹpẹ kíni láti béèrè fún ọjọ́ alẹ́ ọjọ́ iwájú tó dára. kíni nítorí pé kíni Ọlọ́run ò jákulẹ̀ lábẹ́ bó ti wù kó rí. gbọ́ Nóà nígbà tọ́lọ́ ń fi ìran hàn àbí tọ́lọ́ ń bá sọ̀rọ̀ ipò ń fẹ́ fomi payé rẹ kọ́kàn ọkọ̀. iṣẹ́ tọ́nà ọ̀rọ̀ Nóà lọ ṣe. Nóà lọ kéde fáwọn ènìyàn, ẹ ronúpìwàdà, ẹ ṣe gbá, ẹ ṣàwo, ẹ wà. ìkan tó Ọlọ́run fẹ́ ṣe ni òjò ọ̀rọ̀, ilẹ̀ ó ṣe kíni yóò sì kún fún omi, gbogbo ayé ó ṣe kíni yóò parẹ́. so fún ìdí èyí àṣì tọ́lọ́run fi hàn mí nìyí láti kan ọkọ̀ wípé ká ṣe kíni kí àwọn ènìyàn kó lè sákàánú ẹ wà kájọ kan ọkọ̀ yìí kó lè ṣe kíni kó lè gbà wá là. ṣùgbọ́n kíni táwọn èèyàn sọ nípa Nóà, wọ́n náà ya wèrè, orí rò pé ó ní gángangan, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ òdì ni wọ́n ṣe. kò sí èbú tí wọn ò bú tán àti òun àti ìdílé rẹ̀. kò sí ẹ̀yà tí wọn ò fi ṣe tán, kò sí ìpọ́n lójú tí wọn ò pọ́n lójú tán. ṣùgbọ́n Nóà dúró nínú gbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run títí tó fi kọkàn yẹn tán. nígbà tó kọkàn yẹn tán, gbogbo tọ́lọ̀ ní kókó wọlé. àwọn tí wọn náfààní àti bá wọlé wọn náfààní àti bá wọlé. òjò máa rọ̀, gbogbo ayé ṣe parun láì kù nǹkan ẹyọ kan lẹ́yìn ọkọ̀ tí Nóà kan àti gbogbo tí ń bẹ nínú ọkọ̀ pẹ̀lú Nóà. lẹ́yìn ìgbà tó yóò tún rọ̀ tán, Ọlọ́run tún bá fàájì tiẹ̀ lọ. lẹ́yìn Ọlọ́run rántí pé lóòótọ́ mọ̀ ti parí rẹ̀ ṣùgbọ́n àwọn kan bẹ tó mọ̀ fi pamọ́ sínú ọkọ̀. wo ọjọ́ mélòó, ọ̀sẹ̀ mélòó, kì í sọjọ́ oṣù la pé ọ̀pọ̀lọpọ̀ oṣù ni wọ́n fi wà nínú ọkọ̀. ebi ò pa wọ́n, ìyà ò jẹ wọ́n. nínú ọkọ̀ yẹn ni wọ́n ti ń jẹ, wọ́n ti mu, àti Nóà àtàwọn ọmọ rẹ̀ àti aya rẹ̀ àtàwọn aya ọmọ rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ẹranko tí wọ́n kó sínú ọkọ̀. láì jẹ́ pé wọ́n ṣe tún lọ dáko àwọn ilẹ̀ míì kẹ́kọ̀ọ́ wù nínú ọkọ̀. ṣùgbọ́n fún gbogbo oṣù tí wọ́n fi wà nínú ọkọ̀ yẹn kò sí sẹ́ni kankan tẹ́bi pa, òǹgbẹ oṣù tó ń gbẹ wọ́n pẹ̀lú, wọ́n rí jẹ wọ́n rí mu, wọ́n wà lálàáfíà, àìsàn òṣèlú kankan. títí tọ́lọ̀ fi mú kí omi kó fà kó lórí ilẹ̀. àkọ́kọ́ òjò dá, omi wá tún wá fà kó lórí ilẹ̀. nígbà tó òjò dá ọ̀gbọ́ yóò sùn ní nǹkan bí oṣù 6 tí ì bá sì lomi tó fà kó lórí rẹ̀ torí pé ilẹ̀ tó wá sí kíni ó di pé gbogbo àwọn nǹkan míì tó ń wù lórí ilẹ̀ padà. korípé náà wá jáde. nígbà tí náà wá jáde ó ṣe kíni ó wá tẹ́ pẹpẹ, ó sì bẹ̀rẹ̀ sí rúbọ ọpẹ́ sí Ọlọ́run. èmi àti ẹ lónìí ayọ̀ ńlá tí Nóà fi rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run, ayọ̀ lọ́dẹ kí èmi àti ẹnìkan fi rúbọ ọpẹ́ sí Ọlọ́run nítorí pé òun ni kò já wa kulẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe já Nóà kulẹ̀. tó bá lọ já Nóà kulẹ̀ ni ojú yóò tì. nínú àkókò tójò fi rọ̀ yẹn bó ṣe wà ní ọkọ̀ yẹn, ebi ni ó bá pa wọ́n kù, òǹgbẹ ni ó bá pa wọ́n kù. tí wọ́n bá rò jẹjẹ tí wọ́n bá rò mímu, ká sọ pé wọ́n kó oúnjẹ wọnú ọkọ̀, sí wọ́n lè pọnmi wọnú ọkọ̀ ni. ibo wọn ti rí goro. ṣùgbọ́n torí pé Ọlọ́run kò já Nóà kulẹ̀, àti oúnjẹ àti omi ọ̀kọ̀ọ̀kọ̀ wọn. yàtọ̀ sí pé omi àti oúnjẹ ọ̀kọ̀ọ̀kọ̀ wọn ò ṣe àìsàn ṣe wọ́n wà lálàáfíà títí tákòókò fi tó lọ́ fi ní sọ kí wọ́n jáde padà, kò ṣe ewu mọ́. ayọ̀ ńlá nínú àfirúbọ ọpẹ́ sí Ọlọ́run. ìwọ náà ńkọ́? amen. ìwọ náà lónìí fi ayọ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn yìn bàbá yẹn. jẹ́ kí ayọ̀ rẹ kó mọ kún láti mọ fi ẹ̀bí ìmoore hàn sí bàbá yẹn lójoojúmọ́. gẹ́gẹ́ bí Nóà tó fi ayọ̀ ńlá tó ga tó fi rú ọpẹ́ ọpẹ́ sí Ọlọ́run, tó fi kí bàbá yẹn, tó fi yin Ọlọ́run yẹn. gbọ́n tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀, akọ́ wípé kíni Ọlọ́run sì gbọ́ òórùn dídùn. kí ló tó fi gbọ́ òórùn dídùn? nítorí pé láti inú ọkàn wa pẹ̀lú gbàgbọ́ ńlá, pẹ̀lú aráyá, pẹ̀lú inú kan,
pẹ̀lú òtítọ́ ni Nóà ó fi rú ọbẹ̀ pọ̀ ìsì Ọlọ́run. Tí wọ́n náà bá fẹ́ kí ọpẹ́ rẹ èyìn rẹ kó jẹ́ òórùn dídùn tó gòkè tọ̀ Ọlọ́run wá lọ, tọ́lọ́run yóò gbóòórùn rẹ̀, wọ́n náà pẹ̀lú ayọ̀ ńlá, pẹ̀lú ọkàn kan, pẹ̀lú inú kan, pẹ̀lú gbàgbọ́ tó ga nínú Ọlọ́run, kìí ṣe nínú ènìyàn fisikini, wọ́n fi rú ọbẹ̀ pọ̀ ìsì Ọlọ́run. Jẹ́ ká jọ yin bàbá yẹn, òun ni kò já ọkulẹ̀, òun ni kò já mi kulẹ̀. Tí mo fi wà dòdò lónìí, tí wọ́n náà fi wà dòdò lónìí, òun ni kò já mi kulẹ̀, òun ni kò já ọkulẹ̀. Tí ìmọ̀ ibi ète ibi kò fi jọ lórí ayé rẹ̀, tí ò fi jọ lórí ayé ti tèmi, òun ni kò já ọkulẹ̀, òun ni kò já mi kulẹ̀. Tó jẹ́ pé kíni lábẹ́ bí mo ṣe wà nínú ipò wípé kíni manage yẹn, síbẹ̀síbẹ̀ mo sì tún gbà yìí. Bẹ́ẹ̀ náà ni ìwọ náà, èmi ọmọ fẹ́ mọ ipò wo ló wà, bóyá ipò ẹni tó lówó jùlọ ni àbí ipò ẹni tí ò ní kankan, tí ò rí jẹ, tí ò rí mu ni. Ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí, àwọn kan lè mọ pàjọ kí wọ́n lè mọ yẹ̀yẹ́ rẹ o, ṣùgbọ́n Ọlọ́run dá ọ lọ́lá nígbà gbogbo. Èyí ló yẹ kó ọmọ rò láti mọ̀ fi yin Ọlọ́run lógo pẹ̀lú ayọ̀lá nígbà gbogbo. Gbọ́, kìí ṣe tuntun lọ́dọ̀ ti tèmi lójú kí mo sọ pé kíni ayọ̀ ńlá ló jẹ́ fún mi láti mọ yọ́nú pé kò fìgbà kankan já mi kulẹ̀ rí. Láti ilẹ̀ wá tí mo mọ̀ sọ pé kíni èrè jẹ́ èrè mo ìtẹ̀mọ̀ pé mo níyàn nínú ayé, mo rò pé mo jábà bí là mo wò nílẹ̀ lẹ́ni. Wo bí ìdààmú àti ìfòró yóò ṣe pọ̀ tó, gbogbo gbà yẹn Ọlọ́run ni kò já mi kulẹ̀. Tí Ọlọ́run bá já mi kulẹ̀ ni àárín àwọn ní tí mo ti rìn, ó yẹ kí ayé mo ti dìdàkudà. Níbi tí mo ti gbé ń wá ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ayé mi, mo ti lọ dàpọ̀ mọ́ àwọn máa mú gbórí tí mi ò mọ̀. Àwọn yẹn tí wọ́n bá mú mi, tí wọ́n bá ṣe mí léṣe, tani ó gbé ìyà mi jà? Tani ó tẹ̀ mọ̀ pé nǹkan ṣe nìkan? Kò sí. Ọlọ́run tí ó já mi kulẹ̀ nígbà yẹn ló jẹ́ kí n wà láàrin wọn, ṣùgbọ́n tí kan kò sì ṣe mí, tí mo tún jáde láì farapa. Nígbà tí wọ́n wà láàrin wọn tí mi ò mọ̀, kò sí tí mo fi lọ mi tán ìgbà. Sọ ọmọ àwọn èèyàn yẹn, sọ̀rọ̀ pé tí wọ́n bá fi nǹkan lọ yàn nínú nǹkan iṣẹ́ ibi tí wọ́n ń ṣe, tí yàn bá gbà, sọ̀rọ̀ pé wọ́n máa ń fi yàn lẹ̀ lọ lófo ni. No. Nítorí pé wọ́n sọ pé kíni ó ti máa ṣeré àwọn olè fílẹ̀ kan lọ lófo. Ṣùgbọ́n lọ́fẹ̀ẹ́ lófo ni mo kó láàrin wọn. Ọlọ́run ni ó já mi kulẹ̀ nígbà tí mo wà láàrin wọn. Ìgbà tí mo tún wá ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ayé mi, tí mo tún lọ sínú sàlágà ibi tí àwọn olólùwẹ̀ ti máa ń já ẹrù, tí mo ní kí lọ mọ kó ẹrù, àwọn tí wọ́n bẹ́ẹ̀ wọ́n mọ̀ dágbára wò, àgàgà tí wọ́n bá tiẹ̀ rẹ́ni tó ṣẹ̀ jẹ́ èèyàn tuntun tó wá darapọ̀ mọ́ wọn, nítorí pé tí wọ́n dó lórí pé sọ àwọn gógó tí yọ ẹnì kan tó wá darapọ̀ mọ́ láti bá ṣe kíni, òun náà tó wá fẹ́ mọ ìpinnu rẹ̀. Ọlọ́run ni ó já mi kulẹ̀, tó bá já mi kulẹ̀ ni èmi kí ni mo ní, àmọ́ nǹkan tí wọ́n ti fi lò mí àti gbogbo ẹni wọ́n ṣe ń dì sàpá, wọ́n dì sọ́tọ̀, wọ́n tún dì sí di gbogbo ara wọn, wọ́n dì gbogbo ẹni Ọlọ́run mọ̀ tí wọ́n dì mọ́ra tó báyìí. Ọlọ́run ló ṣe kíni ni ó já mi kulẹ̀ tó ń kọ́ mi ọ láàrin wọn. Wọ́n náà tí wọ́n náà bá jókòó tó bá rú gbogbo ìrìn àjò ayé rẹ̀, ó rí pé kíni Ọlọ́run ló kọ́ yọ. Gbogbo àkókò tí mo fi ń sùn ta káàkiri, tẹ́ pé ibi tí ilẹ̀ bá sú mi náà ni mo ti ń sùn. Kí ni mo mọ̀ tí ń ṣẹlẹ̀? Ọmọ Ọlọ́run nìkan ló lè dáhùn pé iye ìgbà ọjọ́ mélòó ni mo fi ń fi àárín òru rìn káàkiri nígbà tí ìbá tètè rí ibi tí mo fẹ́ sùn. Ní gbogbo àkókò tí a yẹ pé ìgbà yẹn àwọn ọ̀daràn yẹn kọ̀tọ̀ àwọn ti sin tún ní mọ̀sán, àwọn ti tẹ́lẹ̀ yẹn sáwọn ọ̀rọ̀ yẹn ni. Ọlọ́run ni ó já mi kulẹ̀ tó ń kọ́ mi yọ láàrin òru tí kò sẹ́ni kankan níta, tẹ́ pé kí lẹ́yìn àwọn ọmọ burúkú. Ó yẹ kí wọ́n ti kó mi, àwọn ọlọ́pàá tí ọmọ kiri àti ọmọ kó àwọn ọmọ burúkú yẹn, ó yẹ kí wọ́n ti kó mi má àwọn ọmọ burúkú tó pé kiri kò sí èèyàn gidi kan tí ń rí ní àárín òru tí kò sọ pé àwọn ọmọ burúkú. Kì í ṣe pé aṣọ gidi kan ní bẹ́ẹ̀ lọ́rùn mi, ẹ̀mí tí ìrà sọ wọ̀ bó ni bó ṣe ní wọn kó ara wọn táwọn wá náà ni. Ṣùgbọ́n kí ló táwọn yẹn tí wọ́n kó mi má àwọn èèyàn burúkú. Ọlọ́run ni ó já mi kulẹ̀ nígbà náà. Ìwọ náà kọ́, so o lè rántí ọ̀kọ̀ọ̀kan náà àwọn nǹkan yẹn
kó lè bá mọ̀ pé Ọlọ́run ọjà òkú rẹ̀. Wo ká tún fi gbogbo eléyìí sílẹ̀. Báwo ni mo ṣe bọ́ lọ́wọ́ gbogbo yẹn tí mo fi di ẹni tó ṣe kíni tó ń rí aṣọ wọ̀ sọ̀rọ̀ tó rí bàtà wọ̀ ṣẹ̀ṣẹ̀? Èyí lè dáhùn sí. Ohun kan tí mo lè sọ ní wípé kíni alágbára lọ́lọ́run oníṣẹ́ àrà. Bó ni mo sì débi tí mo dé lónìí? Ohun kan tí mo lè sọ ní wípé kíni lẹ́yìn Ọlọ́run kò sálágbá kankan níbi kankan. Wá sọ fún mi. Kí ló wá dé tí n fi sọ pé kíni ayọ̀ mi ò lè kún láti yin bàbá yẹn sí nítorí ìran tí mo ní tí ò tí wá sí ìmúṣẹ? Èyí tó ti ṣe yìí kọ́. Èyí tó tún ṣe lọ́wọ́lọ́wọ́ nǹkan. Ayọ̀ ńlá ló jẹ́ fún mi láti mọ̀ yìí máa ń sọ pé mo gbàgbọ́ mo gbẹ́kẹ̀lé kọjá mi kulẹ̀. Gbogbo àkókò tí mo ń sọ yìí ìrètí kan kò sí fún mi níbi kankan, ṣùgbọ́n ìgbàgbọ́ àti gbẹ́kẹ̀lé mi nínú Ọlọ́run ni wípé kíni ìjọkọjọ kan ìkan yóò yí padà sí rere. Ìjọkọjọ kan máa bọ́ ní gbogbo dààmú yìí. Bó ni ó sì jẹ́ bó ni ó sì ṣẹlẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pé ìjọ kan máa bọ́ kan nítorí pé kíni ojoojúmọ́ àsìmí ní àṣà rẹ̀ Ọlọ́run kọ sí mi pé ọmọ fọkànbalẹ̀ yóò dára. Gbọ́ mi, ta ni mí kí ni mo jẹ́ tọ́lọ́run kọ sí mi pé kí ni mo fọkànbalẹ̀ yóò dára. Wọ́n náà mọ rírì oore Ọlọ́run nínú ayé rẹ̀, mọ jẹ́ ẹni tó yin Ọlọ́run lógo láti ní àṣà rẹ̀. Ìṣe ká wá kúrò níbẹ̀ yẹn ká wá sí tòsí mi báyìí. Oṣù karùn-ún lọ́mọ tuntun kọjá yìí. Láti bẹ̀rẹ̀ ọdún yìí tí dàwókò tó lè sí agbára rẹ̀ sí ọgbọ́n rẹ̀ sí ìmọ̀ rẹ̀ sí òye rẹ̀ ni ló fi débi tó dé. Gbogbo yòówù kó wù kó lè jẹ́ òyòówù kó lè mọ̀ làkọjá òyòówù tó lè jẹ́ ẹ̀dùn ọkàn rẹ̀ tó ń bẹ lọ́wọ́ Ọlọ́run tó rí gbà. Sọ fún mi sí ọgbọ́n rẹ̀ agbára rẹ̀ ìmọ̀ rẹ̀ mímọ̀ ṣe rẹ̀ sówó tó ní ọlá tó ní ipò tó ní èèyàn tó mọ̀ yẹn ìrìn ẹsẹ̀ rẹ̀ yẹn tó gùn yẹn ṣé òun ló mọ ọjà àkókò yìí? Sóun ló mọ ṣe gbogbo nǹkan tó ń ṣe? Ilé tó kọ́ mọ́tò tó ra ilẹ̀ rẹpẹtẹ tó níyẹn ṣé ọgbọ́n rẹ̀ agbára rẹ̀ mímọ̀ ṣe rẹ̀ ni? Ọlọ́run ni o. Àlàáfíà tí o ní Ọlọ́run ni. Kò sì dẹ́kun ó ń tẹ̀síwájú tó bá lè mọ rírì rẹ̀ láti mọ fi ayọ̀ àti dídùn yìí nígbà gbogbo ní orúkọ ti Jésù Kristi àti ẹ̀yin àti èmi agbára ọkàn ìmísí ọgbà tí mo tẹ́ni kankan wá nílò láti lè mọ pọ̀ ní ayọ̀ àti dídùn láti mọ yẹ́rọ lógo nígbà gbogbo láti mọ fẹ́ mímọ́ rẹ̀ hàn Ọlọ́run yóò dá ìfẹ́ ní kankan wá ní gbogbo gbà láì àtìlẹ́ Ọlọ́run kò sì ní já wa kulẹ̀ bẹ́ẹ̀ ni kò ní lójú wa láláì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta gbogbogbò ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ìwọ Ọlọ́run tí kì í já ní kulẹ̀ tí kì í dojú tì ní tó fìgbà kankan já mi kulẹ̀ tó fìgbà kan dojú tì mí tẹ́ pé ní gbogbo ọ̀nà ọ̀ngbà fi tú ìbàdàn jùlọ ọ̀nà ayé bàbá gba ọpẹ́ àti àdúrà pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo yìn Ọlọ́run ayérayé mo gbórúkọ rẹ̀ ga mẹ́tàlélọ́kan ògo ni forúkọ rẹ̀ ìwọ Ọlọ́run tí kì í jáde kulẹ̀ tí kò dojú tì ní rí ìtọ́pẹ́ ìwọ kò fìgbà kan jáde kulẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kò fìgbà kankan dojú tì mí ìwọ kò fìgbà kan fi mí ṣe ní èmi nìkan lábẹ́ bó ti wù kó rí mo ní ògo ni forúkọ rẹ̀ èyí ni forúkọ rẹ̀ ògo ni forúkọ rẹ̀ èyí ni forúkọ ní gbogbo ọ̀nà bàbá mo sọ wípé o ṣe ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ̀ ga ní gbogbo ọ̀nà mo sọ pé ìyìn ògo ọlá àtọpẹ́ ní forúkọ rẹ̀ ẹrù ọba àwọn rẹ̀ àgbà ọpẹ́ àti èmi títí èlèmí ọmọ yìí tí mo gbórúkọ o ṣe ọba àwọn ọba olúwa àwọn olúwa agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Kò sí ohun tó dára tó pé kéèyàn mọ yin Ọlọ́run lógo kò sí ohun tó dára tó kéèyàn mọ dúpẹ́ lọ bàbá yẹn nítorí pé kíni láì ṣe Ọlọ́run pẹ̀lú ènìyàn ọjà mọ́ kankan orúkọ Jésù lẹ́mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ torí pé kíni bí mo ṣe jẹ́ aláìpé aláìyẹ aláìmọ́ aláìdára tó síbẹ̀síbẹ̀ ìwọ sì ń pẹ̀lú mi nínú gbogbo ìwọ dúró tì mí gbẹ̀ngbẹ̀ng lọ́jọ́ gbogbo ọwọ́ ọ̀tún agbára ìwọ fi di ọwọ́ ọ̀tún mi mú láti mọ fà mí sókè bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo yìn Ọlọ́run ayérayé mo yìn Ọlọ́run lógo jùlọ mo yìn ọwọ́ Ọlọ́run atóbi jù ẹlẹ́dàá ọ̀run àtayé bàbá gba ọpẹ́ àti ìyìn mi fún títóbi àtàgbà inú ayé mi àti bí mo ṣe jẹ́ aláìyẹ tó bí mo ṣe jẹ́ aláìpé tó bí mo ṣe jẹ́ aláìmọ̀ tó mo ṣe jẹ́ èèyàn búburú tó síbẹ̀síbẹ̀ ìwọ kò fi mí sílẹ̀ dé mi nìkan ìwọ kò pa mí tí nígbà kọ̀ọ̀kan ìwọ wà pẹ̀lú mi nígbà gbogbo ní gbogbo ọ̀nà mi wọ́n jẹ́ agbára fún mi nígbà gbogbo ọwọ́ ọ̀tún ọwọ́ agbára ni wọ́n fi dì mí mú òun tí ń gbé mi ga nígbà gbogbo òun fà mí lórí sókè nígbà gbogbo òun mú mi fọ́ débi ga nígbà gbogbo òun fàyè gbà mí débi ga nígbà gbogbo òun mú kóhun rere gbogbo ọ̀yọ́kọ́ máa já sáyọ̀ àti ìrọ̀rùn fún mi láti mọ̀ ṣe ògo ní forúkọ rẹ̀ bàbá mẹ̀mí mímọ́ èyí ní forúkọ rẹ̀ àtóbi jùlọ ẹ̀bí àwọn wòlíì bàbá ọmọ ṣe gba ọpẹ́ Olúwa gbà yín Olúwa gbà ọpẹ́ Olúwa gbà yín ògo 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 ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín àmín
àmì ní orúkọ Jésù. Gbọ́, Ọlọ́run rántí Nóà, ẹni tó ṣe kíni tó gbàlà pẹ̀lú ọkọ̀ ojú omi. Now wọn náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó rántí rẹ̀ sí rere. Àkọ́kọ́ ibi tó ti gbé rántí Nóà sí rere, nígbà tó lọ bójú wáyé torí pé gbogbo èèyàn ti ṣíwá wò tó fẹ́ pa ayé rẹ̀, Nóà àti ìdílé rẹ̀ nìkan lórí. Ṣé nígbà tó wá pa gbogbo èèyàn sọ yẹ kó kú ẹyọ nìkan, ó yẹ kó sọ pé ẹyọ kan tó kù gangan ìgbà wo lòun náà ní jẹ́ èèyàn búburú? Ṣùgbọ́n kí lọ́lọ́run ṣe? Kò ṣe ìdájọ́ bí ènìyàn. Ó no, ẹni rere kò yẹ kó parun bí ènìyàn búburú. Abálájọ tó ní Sáàmù sọ pé kíni, má ṣe kó ẹ̀mí mi pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n fàánú gbà mí, ṣàánú fún mi. Ọlọ́run rántí Nóà sí rere, ó yọ kúrò gbogbo láàrin àwọn èèyàn búburú. Wàá gbọ́ o, Ọlọ́run wa tún fi ìran hàn, ó tún bá sọ̀rọ̀ irú nǹkan tí yóò ṣe tí ó fi gbára rẹ̀ là. Ibi tó yẹ kó ti mọ̀ pé kíni, ọgbọ́n rẹ̀, agbára rẹ̀, ìmọ̀ àti òye rẹ̀ kọ́ ló fi kó gbogbo tó kójọ. Ọlọ́run ló mí sí ọ, Ọlọ́run ló kọ sí ọ, gẹ́gẹ́ bó ṣe kọ sínú àpè mú nǹkan báyìí ṣe báyìí, mú nǹkan báyìí ṣe báyìí. Ṣé Nóà sọ pé òun lọ sí sùkúù kan ni? Ṣùgbọ́n bó ló ti mọ̀ pé bó ṣe kóhun ọkọ̀ ni, igi tó yẹ kóhun wò lónìí, okùn tó yẹ kóhun wò lónìí, èso tó yẹ kóhun wò lónìí, ìbò ní ti ń rèso, bó ní ti ń rígi láti gbẹ́ gbogbo igi yẹn. Ọlọ́run ló ń jẹ́rìí agbára rẹ̀ wípé kíni, ṣe báyìí ṣe báyìí, mú nǹkan báyìí, tó bá ti sọ ọ báyìí kan pọ̀, yóò sì kíni, yóò sì ṣe báyìí, yóò sì rí báyìí. Àtòun àtàwọn ọmọ rẹ̀ títí wọ́n fi ká ọkọ̀ tán. Èmi àti ẹ náà lónìí, gbogbo tá a ṣe, bí mí nẹ́rì ìtí mo ṣe, ibo ni mo kọ́ sí? Ó lè tún padà bí mí lè gbogbo tí mo sọ kí n tó sọ kí n lè dáhùn. Ní sọ pé jẹ́ kájọ lọ wò, kájọ mọ́ sí kíni, kájọ gbọ́ padà ni, ìyìn lè padà tún gbogbo tí mo ti sọ. Tẹ́ ẹ bá àwọn orí tí mo kọ gan kò sí èyí tí mo lè rántí pé tuntun kọ mọ́, ká mọ́ sọ pé àwọn ọ̀rọ̀. Ibo ni gbogbo wa ti wá tí ẹ bá ṣe Ọlọ́run? So ìtò kójọ yẹn, gbọ́ mi, ọgbọ́n rẹ, agbára rẹ kọ́ Ọlọ́run ni. Jẹ́ kí ayọ̀ rẹ kó kún láti mọ ìyìn Ọlọ́run, ẹ tí kò fìgbà kan já ọkọ rẹ, ẹ tí kò gbàgbé rẹ, ẹ tó rántí rẹ sí rere, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dúpẹ́ torí pé kíni, ó fìgbà kankan já mi kulẹ̀, ó fìgbà kankan pa mí tì. Ojoojúmọ́ lọ rántí mi sí rere fún ògo àti inú ògo rẹ, láti mọ wà lálàáfíà, láti mọ ní ìfọ̀kànbalẹ̀, lábẹ́ bó ti wù kó rí, láti mọ ní èrè ayọ̀ bàbá gba ọpẹ́ àti ẹ̀mí àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ògo ìyìn ọlá tó pẹ́ ní forúkọ rẹ bàbá. Mo sọ wípé ṣe gba ọpẹ́ àti ẹ̀mí. Ìwọ tó fìgbà kankan pa mí tì, ìwọ tó fìgbà kankan já mi kulẹ̀, ìwọ tó fi mo wà jẹ́ agbára fún mi. Ìjọyẹ pé nígbà gbogbo Olúwa lábẹ́ bó ti wù kó rí, ìwọ ń kọ́ mi, ìwọ ń tọ́ mi, ìwọ ń dárí mi, ọ̀ràn tèmi ṣe rere ní gbogbo ọ̀nà. Ògo ní forúkọ rẹ. Èmi mọ rírì títóbi àtàgbára inú ayé, mo sọ wípé ṣe. Èmi mọ rírì tóbi yanu rẹ, mo sọ wípé ṣe. Mo dá gbogbo padà sọ́dọ̀ nítorí pé kíni, ìwọ lọ̀ràn tèmi ṣe rere. Àyè tó fi kọ́ mi, tó fi tọ́ mi, tó fi dá mi, tó fi sí mi ní àwọn kan ṣe àti láti mọ sọ babájọ tó ń kún ẹnu mi ní gbogbo gbà láti lè mọ wí, àì láti mọ gbé kalẹ̀. Olúwa ó ṣe bàbá mẹ̀mí mímọ́, àì fún àwọn ọ̀rẹ́ àjò kúrò gbogbo láti mú kó gbogbo ọmọ jẹ́ ní kó mọ jẹ́ ọ̀rọ̀ fún mi. Olúwa ọmọ ṣe o, èyí fún ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí mi ṣe rere ní gbogbo gbà lóòrèdóòrè, ògo ní forúkọ rẹ. Èyí fún ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí mi ṣe rere nígbà gbogbo láti mọ gbé mi, láti mọ gbé gàrí bọ̀bọ̀, ògo ní forúkọ rẹ. Ìjẹ́ pé ìwọ ọ̀rọ̀ tí mi ṣe rere láti mọ̀ ṣe jábí kò, láti mọ̀ ṣe pàmìtì, láti mọ̀ ṣe fi mí lé àwọn ìdìbò ìbú lọ́wọ́, ògo ní forúkọ rẹ. Títí lè bí ọmọ yẹn tí mo gbórúkọ rẹ, ó ṣe ọba àwọn Olúwa àwọn Ọlọ́run. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Dá gbogbo padà sọ́dọ̀ bàbá yẹn pẹ̀lú ayọ̀ tó ga, pẹ̀lú nínú, pẹ̀lú aráyà. Wípé Olúwa ọmọ ṣe ìtòpé nípa agbára àti àṣẹ rẹ, nípa ìrántí mi sí rẹ ní ojoojúmọ́, nípa ìwà láàyè rẹ pẹ̀lú mi nígbà gbogbo, nípa àìjámikulẹ̀ àti àpamítì nígbà kọ̀ọ̀kan. Òun ló fà tí èmi fi ń gbòòrò, tí mo fi ń gbilẹ̀, tí mo fi ń tó, tí mo fi ń tayọ sí nínú ògo, èyí tí mo fi ń jẹ́ aláṣeyọrí àní ojoojúmọ́. Bàbá mo mọ̀ lóore, gba ọpẹ́ àti ẹ̀mí àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ, gbogbo yìí mo dá padà mo sọ wípé ṣe ìtọ́pẹ́ ìbí mọ rírì títóbi agbára àti ògo rẹ nínú ayé mi nígbà gbogbo ọjọ́ gbogbo, nítorí pé kíni, nípa ìwà ìrántí mi tí ọ̀rọ̀ tí mi ṣe rere, nípa ìjẹ́rìí wà láàyè rẹ pẹ̀lú nígbà gbogbo, nípa ìdarapọ̀ rẹ pẹ̀lú nígbà gbogbo, ìjẹ́ pé ìwọ kò já mi kulẹ̀ lábẹ́ bó ti wù kó rí, èyí tí wọ́n sì jágbá fún nígbà gbogbo. Èyí ló mú mi pọ̀ nígbà gbogbo ní ògo, èyí ló mú mi pọ̀ nígbà gbogbo nínú ìbùkún, èyí ló mú mi pọ̀ nígbà gbogbo nínú àṣeyọrí, èyí ló mú kí gbogbo ìdáwọ́lé gbogbo ọkọ̀ mọ̀já sí
ni kó mọ jásọ kó mọ jásí gbéga ọlọ́run àánú ọlọ́run fẹ́ ògo ní forúkọ rẹ ọlọ́run àánú ọlọ́run fẹ́ ògo ní forúkọ rẹ ọlọ́run atóbijù èyí ní forúkọ rẹ ní gbogbo ọ̀nà bàbá mo gbórúkọ rẹ ga ní gbogbo ọ̀nà bàbá mo fọpẹ́ fún ọ ní gbogbo ọ̀nà mo fèyìn fún ọ ní gbogbo ọ̀nà mo túbà rẹ ní gbogbo ọ̀nà mo kàn sára sí ọ ayérayé mímọ́ jọ̀wọ́ gbà ọpẹ́ Olúwa gbà yìí Olúwa gbà ọpẹ́ Olúwa gbà títí ayé lèmi ò mọ yìnyàn àti títí ayé lèmi ò mọ gbórúkọ rẹ ga títí ayé lèmi ò mọ fọpẹ́ fún ọ mo sọ pé kábíyèsí ọlọ́run alágbára jùlọ lẹ́rù ní ológun jùlọ mímọ́ gbà ọpẹ́ Olúwa gbà yìí Olúwa gbà ọpẹ́ Olúwa gbà yìí ògo ní forúkọ pọ̀ sí tẹ̀sán tó mọ̀ jẹ́ agbára nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní ayé mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jí mi sọ bí di mímọ́ nítorí pé kíni lẹ́yìn rẹ̀ ta tún lẹ́ni tó tún pé tó tún mọ́ Ọlọ́run ní gbogbo ọ̀nà mọ́ mọ́ra mi ní ẹlẹ́ṣẹ̀ ohun kan tí mo ní sọ náà ni wípé bí o bójú wo látòrí tẹ̀mọ́ láti inú àánú àti ṣeun fẹ́rẹ̀ tó wà tó dúró títí láéláé Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jí mi sọ mi di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi lórúkọ Jésù Kristi lórúkọ Jésù Kristi ohun kan tí mo ní sọ náà ni pé bàbá ṣàánú fún mi dárí gbogbo ìṣẹ̀míṣẹ̀mí látòrí tẹ̀mímọ̀ rẹ wà nínú ọ̀pọ̀lọpọ̀ ìṣeunfẹ́ àtàánú rẹ ìtọ́wà tó dúró títí lára ẹ̀ tí gbogbo tó fi ń jẹ́ ọlọ́run àánú oore ọ̀fẹ́ ni ìtọ́pẹ́ lẹ́yìn rẹ ẹni rẹ kan kò ṣe ẹni pípẹ́ ẹni mímọ́ kan kò ṣe ìwọlẹ̀ ni pé kò wọ́n ni mímọ́ wọ́n ló tó àti òdodo tí gbogbo ti ń ṣe ọ̀rọ̀ rẹ mímọ́ jùlọ wọ́n bá tí kì í jáde kò lè bàbá nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti òfin bàbá ṣàánú fún mi dárí gbogbo ìṣẹ̀míṣẹ̀mí ṣàánú fún mi dárí gbogbo olókàlẹ̀ mi ṣàánú fún mi dárí gbogbo àṣírí mi jẹ́ bá sọ bí mọ́ ti gbogbo agbára rẹ tó fi jẹ́ ọlọ́run rẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ bá sọ bí mọ́ tó pé ní gbogbo ọ̀nà èmi jẹ́ lẹ́ṣẹ̀ níwájú rẹ èmi mọ́ra mi lẹ́ṣẹ̀ níwájú ọba dáríjì mi sọ mi di mímọ́ ní gbogbo orúkọ Jésù mi á sọ mi di mímọ́ àdúgbò rasídé mi ló á sọ mi di mímọ́ nípa agbára àtàṣe nínú àánú àti òròfẹ́ tó ga jùlọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìsọdi mímọ́ ni mo ń béèrè fún wá sọ mi di mímọ́ nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní òrèdóòrè gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ bíi búburú àdúrà gbogbo yòókù tí à ń kọ àbí tá a lè mọ kọ àbí tá a tún kọ nípa tèmi gbogbo ẹ̀kọ́ bọ̀dé pẹ́ẹ́pẹ́ẹ́tà láìkò síbi kankan gbogbo tí ń ṣe ohun àní iṣẹ́ ìṣèparí àwọn kẹ̀dẹ̀kùn ibi sẹ́tẹ́nà àti ẹ̀kẹ́rì gbogbo àní kó tó mọ̀ wọn mo ṣe àlọ́ kẹ́ wọn kó tó mọ̀ fún wọn bó ṣe fún wọn lọ kó tó mọ̀ jó wọn àtẹ̀pẹ́ bó ṣe pẹ́ láì àti láì ní gbogbo ojú ayé wọn sẹ́yìn ọkọ kò gbọ́dọ̀ ní àǹfààní àti lè rúra débi kí wọ́n sọ pé àwọn tún lè gbégbé iṣẹ́ ibi nípa tèmi mọ́ bàbá àìrí ní ọ̀tún ní ojoojúmọ́ láì sí mẹ́sẹ̀ ní gbogbo wákàtí mọ wádìí ayé mi kò sì mọ rídìí ayé mi fínífíní dáadáa gbogbo ohun tí ọba ti fògo fún ẹ tí ì ṣe ìfẹ́ Ọlọ́run àti tó lè wà nínú ayé mi láì kó eruku ẹyọ kan ọ̀yà mo wo òkú ìbò kó nínú ayé mi mo fọ̀ dánù kó nínú ayé mi kó sùn mọ́jú wọn pátá ayé mi kọ́ mọ jẹ́ mi mọ́ pátá fún ìgbà tí nígbò rẹ gbogbo ọjọ́ ayé mi kí mọ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere àwòkọ́ṣe rere àti fún ògo àti ìlógo rẹ fún ènìyàn gbogbo àwùjọ gbogbo àgbẹ̀ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi láì kò síbi kankan ìjọba ọ̀run pẹ̀lú àìkọ́bọ̀sibọ̀sọ̀ mọ́ mi lọ́wọ́ Ọlọ́run àní nínú ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ojoojúmọ́ nínú ẹ̀jẹ̀ tó láti mọ sọ bí di mímọ́ ni bàbá àánú rẹ àjọkọ mọ fún mi gba gbogbo mọ dá mi láre jẹ́ kí mo dá láre gbà jẹ́ kí mo dá láre nínú rẹ ní ọ̀tún lójoojúmọ́ ní gbogbo ọ̀nà níwájú ní gbogbo tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ àánú ojú rẹ ọ̀nà rere àti dá láre rẹ àti níwájú ní gbogbo pẹ̀lú ọ̀nà rẹ àti tèèyàn gbogbo jẹ́ kí tó mọ rí àbúrò ṣe gbà lọ nínú ògo tuntun kí tí mo fọ̀hún kí tí mo búyọ́ kí tí mo pọ̀ sí kí tí mo gbèrè kí tí mo gbòòrò ní ojoojúmọ́ bẹ́ẹ̀ ni àwọn eré ayọ̀ mi kó tó wọn kún fún ògo tí kò nígbẹ́ tí kò lójúmọ́ àti wọn lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ìwẹ̀mọ́ ìsọdi mímọ́ àti ọ̀tun ìbò béèrè fún ní ọ̀tun àti wọn lọ tí gbogbo tó fi jẹ́ bàbá ní orúkọ Jésù ṣe yàrá tó wọ́n ṣe ìrìbọmi àti ìwẹ̀mọ́ ọ̀tun àti wọn lọ wá tó bọ́ ṣe ìrìbọmi àti ìwẹ̀mọ́ ọ̀tun ní gbogbo àdóòdó ní ọ̀tun àti wọn lọ pátápátá àìrílù ẹ̀ ní orúkọ Jésù àkébì tí mo ti gbogbo agbára tó fi jẹ́ lọ́run rẹ̀ àìrílù ẹ̀jẹ̀ Jésù rẹ̀ tó sọ̀rọ̀ kápá ẹ̀jẹ̀ mímọ́ ẹ̀jẹ̀ tuntun ẹ̀jẹ̀ májèmí tuntun ìrúbọ àti òtútù àti tòmẹ́rẹ̀ Olúwa àìdọ́gbọ̀ sọ bí mo bá dájú rẹ̀ padà tó wọn lọ nípa ìrìbọmi àti ìwẹ̀mọ́ ọ̀tun ẹ̀jẹ̀ yóò bá ti rà sọ bí mo bá dájú wọn lọ gbogbo tí àwọn àkọsílẹ̀ bíi gbogbo àdàgbò gbogbo pátá àní yóò kó òkò jẹ àdínkù kó di pàdé pátá èyí tí a ti kọ́ ibi táwọn àbíyá tó lè kọ́ yẹgbẹ́ òkò di pátá ẹ̀dẹ́kùn sí mi kà tó wọ́n sókè àti ẹni tí ń bẹ náà àti ẹni tí a bẹ̀rẹ̀ lọ́wọ́ àti ibi táwọn kọ́sà tó dáa fi kọ́ olórúkọ Jésù kó di pátá bàbá àìnínú ìrìbọmi àti ìwẹ̀mọ́ ọ̀tun rẹ̀ dóòrè dúdú ẹ̀jẹ̀ Jésù àti báyìí ẹ̀bùn tuntun rẹ̀ Olúwa àti kò sí ìgbà tuntun mẹ́lẹ̀ rẹ̀ ni pátápátá àìní ọ̀tun lójoojúmọ́ àti gbogbo tí ń ṣiṣẹ́ àṣepàdé àwọn kọ́kọ́ àní sátánì àtàrí kéré ìjọba òkè ìgbọ́n àgbẹ̀ pátá má jẹ́ gbogbo ẹ̀ tó gẹ̀ẹ́gbẹ́
gbogbo àkótó bọ̀ wá àjùmọ̀ sálọ kó tó mọ ẹ̀wọ̀n kó tó mọ fún wọn bó ṣe fún wọn lọ àgbó tó mọ tí wọn àtẹ̀pàtẹ̀gbẹ̀ láyé tí láyé bó ṣe jẹ́ lọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo àǹfààní àti ìlú àkàkọ́ mọ̀ ṣe ṣe fún lábẹ́ bó ti wù kò dé pé wọ́n ní àǹfààní àti ìtọ́kọ̀ àwọn tí lè gbé ìgbésẹ̀ kankan bọ́ nípa ìbẹ̀rẹ̀ búburú nípa tèmi òkòògò yìí kó sàmọ̀ jẹ́ bó jẹ́ tẹ̀lé lọ bàbá àìnípa ìrì bó bá ti wẹ̀ ní àti sọ̀tún ní ojoojúmọ́ inú ẹ̀jẹ̀ Jésù Kristi jẹ́ bájẹ́ mi tuntun nípa nígbà gbogbo ojoojúmọ́ irú ayé mi àní láìsí mẹ́ ní àṣàrẹ̀ dé gbogbo wáyé gbòjọ́ ya mọ́ wádìí ayé mi fínífíní àìmọ́ rídìí ayé mi fínífíní gbogbo ohun yóò kò lè jẹ́ tí ọba ti jẹ́ ìfẹ́ wọ́n láti òfògo fún ọlọ́dún ayé bí akọ́bọ̀jì fàtúgbò tí gbogbo kó sì mọ̀ jẹ́ fífọ́ dànù pátákó ìlú ayé tó gbòó kọ́ máa ṣe kú eru kankan tó kéré jùlọ gbogbo ẹ̀ kó sì mọ̀ jẹ́ jíjọrù tẹ́rú àìláìkò síbi kankan kí gbogbo yìí ó sì mọ̀ jẹ́ tiwọ́ lọ́rùn kọ́ bátá àmì ní gbogbo ọjọ́ ayé mi pẹ̀lú gbogbo agbára tó fi jọ́ lọ́rùn nípa ìrìbọ̀wọ̀ náà tó lè jẹ́ kó ṣe kí bọ́ jẹ́ ìmọ́lẹ̀ àti ìyọrí tó dáa tó lógo tó dáa gbàjọ tó mọ́lẹ̀ jùlọ tó sì ṣe rere jùlọ fún ògo àti lógo rẹ fún ènìyàn gbogbo àwùjọ gbogbo agbègbè gbogbo orílẹ̀-èdè gbogbo igun mẹ́rin àgbẹ̀rẹ̀ pọ́pátá kó ògo yóò sì mọ̀ jẹ́ tiwọ́ bátá ìjọba olú àìkọ́bọ̀ ṣe bọ́ sọ̀rọ̀ mi lọ́wọ́ ọlọ́run ayé rẹ bọ́ ń tẹnu mọ́ àìnípa ìrìbọ̀wọ̀ àti ọ̀tún ojoojúmọ́ òròdó ìdúró ẹ̀jẹ̀ Jésù Kristi ti wá láti fi jọ lọ́nà bàbá nínú ọ̀pọ̀lọpọ̀ oore fàtàlú ẹ̀tọ́ gàjù lọ wá tó bàbá dábìlà jù àtiwá lọ jẹ́ kí mo dárí ẹ̀gbà àtiwá lọ kí tó mọ̀ dárí àtiwá lọ àìní gbájú èèyàn gbogbo ní gbogbo jẹ́ gbogbo jẹ́ àìní dáláre kọ́mọ jẹ́ ti bàbá lọ́rọ̀ mímọ́ ológun jù lọ mò ń tẹnu mọ́ ọlọ́run ayéra nípa ìrì bọ́bí wẹ̀ ní ọ̀tún ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tún gbogbo wa ní òròdó rẹ̀ ni èsì ẹ̀ májèmí tuntun yóò sì bá tuntun mọ́ tí yóò sì májèmí àti ìrúbọ tuntun mìíràn mọ́ àìtó tún lè borí rẹ̀ ní bàbá ọmọ ìmọ̀ ní orúkọ Jésù Kristi àánú oore ọ̀fẹ́ ojú rẹ̀ lọ́wọ́ ọ̀nà rẹ̀ àti gbéga ìṣòro rẹ̀ àti ti ènìyàn bóyá kí túmọ̀ rí wa bó ṣe rí gbà lọ bàbá kí túmọ̀ rí wa bó ṣe rí gbà lọ ní gbogbo kí túmọ̀ rí wa bó ṣe rí gbà lọ ní gbogbo kí túmọ̀ rí wa bó ṣe gbà ní gbogbo kí túmọ̀ rí wa bó ṣe gbà ní orúkọ Jésù Kristi ògo ayé mi kó tá a mọ buyọ kó tá a mọ yọtún bó ṣe yọtún tún lọ àìní ògo ẹ̀yà kí mo tún bá mọ tún kí tún mọ gbẹrẹ kí mo tún tún bàbá àìní kó sẹ èrè àyè mi kó tó àmọ kún fún ògo tó ká tẹ́lẹ̀ gbẹ́tò lójú wọn ní ọbọ̀ ọjọ́ yọ tuntun lójúmọ́ òru yọ tuntun lójúmọ́ àyè ṣùgbọ́n àti ìràwọ̀ gbogbo wọn yọ tuntun lójúmọ́ pẹ̀lú agbára àti àṣẹ rẹ̀ tí kò sí ní àtìdúwọ́ kankan bẹ́ẹ̀ ni kọ́mọ̀sì sí ìdúwà àti ní àtìlẹ́ kan fún mi láti mọ yọ tuntun lójúmọ́ pẹ̀lú ògo tó pẹ̀lú ìgbéyà tuntun lójúmọ́ nínú ìdálẹ́ tuntun èrè àyè mi kó tó àwọn kún fún ògo tó lójúmọ́ ògo kó sì mọ̀ jẹ́ èrè àyè mi kó tó àwọn pọ̀ sí ògo tó ká tẹ́lẹ̀ ògo ní fún ọgbọ́n òṣìṣẹ́ tí ẹni mọ̀ yẹ nípa ìgbéró kọ̀ọ̀kan ṣe bàbá mẹ̀mí mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè kọ́nù mi sọ mi dàlágbára mo fẹ́ jà lágbára ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè kọ́nù mi sọ mi dàlágbára nítorí mo fẹ́ jà lágbára láti mọ kún fún ayọ̀ àti dúdúdùn láti mọ yọ lọ́lọ́gbọ̀ láì sinmi àti láṣàrẹ̀ nípa nínú ìṣerere gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ó yá kọ́nù mi lódìdí sọ mi dàlágbára nítorí pé mo fẹ́ jà lágbára ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àní mo fẹ́ ọ nínú ayé mi ní gbogbo rẹ̀ pẹ̀lú agbára tó ga tó yọjú pé mo fẹ́ jà lágbára ó yá kọ́nù mi lódìdí sọ mi dàlágbára ó àìní láti mo fi ayọ̀ tó ń tọ́ka tó yẹ pé tó yìn Ọlọ́run nígbà gbogbo jáyé mi nínú oríire àìnínú àṣírí tó ga tó yẹ pé tó dákàwé tó dàbí jọ ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ó yá kọ́nù mi lódìdí ó yá sọ mi dàlágbára bọ́tà nínú rẹ̀ ẹ̀mí mímọ́ kọ́nù mi lódìdí yá sọ mi dàlágbára tó mo fẹ́ jà lágbára àìní Ọlọ́run kọ́nù mi bá ní orúkọ Jésù yá sọ mi dàlágbára tó mo fẹ́ jà lágbára àìnínú ṣerere gbogbo àìnínú ayọ̀ gbogbo yá kí mo kún fún ayọ̀ tó ní tó ga tó lè pé tó ti wọ́n láti mọ yìnyín Ọlọ́run àìkí mo kún fún ayọ̀ tó ní láti mọ gbọ́lọ̀ nígbà gbogbo àìkí tó mọ pọ̀ ní èrè tó ga tó lè gòjì láti mọ gbọ́lọ̀ nígbà gbogbo ẹ̀mí mímọ́ Ọlọ́run kọ́nù mi lódìdí yá sọ mi dàlágbára ẹ̀mí Ọlọ́run kọ́nù mi lódìdí yá sọ mi dàlágbára ti gbogbo agbára Ọlọ́run alààyè ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi wo ó dídán kó kún fún agbára láì sí agbára àǹfààní àti ìrògò kò sí láì sí agbára wo àǹfààní àti tayọ kò sí kíni o kò sí láì sí agbára àǹfààní àti ní èrè tó lógo kò sí kíni o kò sí gbọ́ mi nígbà tí mo bá sọ nípa agbára ń sọ nípa agbára ewé àti egbò ń sọ nípa agbára ènìyàn ń sọ nípa agbára wòlíì pásítọ̀ rẹ́fẹ̀n afa imam mo ń sọ nípa agbára Ọlọ́run ntọ́dọ̀run àtàyè àtòbí jùlọ wo agbára ẹ̀ náà sì ni o ò lè rí ìgbà bí kò ṣe pé láti pàṣẹ ẹ̀mí mímọ́ ìtòrò pé nígbà tí Jésù gòkè lọ sọ́run ó ní èmi ń lọ sí ọ̀run èmi ọ̀run olùtùnú kan wá fún yín ìtì ń ṣe ẹ̀mí mímọ́ láti mọ kọ́ yín láti mọ tọ́ yín láti mọ fi ohun ṣíṣe tọ́ wọ̀nyí yẹn pé òun ni ó mọ sún ènìyàn dá lágbára nígbà gbogbo orúkọ Jésù lẹ́mẹ̀ta ayérayé ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè mo ń fẹ́ agbára mo fẹ́ jà lágbára mo nílò agbára yà kọ́nù mi lójijì sọ mi dá lágbára yọ̀ǹda agbára fún mi kí n pọ̀ ní agbára àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ọlọ́run ayérayé ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ní orúkọ Jésù Kristi mo ń fẹ́ agbára àní mo fẹ́ jẹ́ alágbára ọ̀yà kọ́nù mi lójijì sọ mi di alágbára mú mi pọ̀ ní agbára àní láti mọ fọ̀ nínú ògo àní láti mọ ṣe rere àní láti mọ tayọ àní láti mọ gbáre láti mọ kún fún ẹ̀rí rere ayọ̀ tó lògótógó láti mọ yin ọlọ́run láti mọ gbórúkọ rẹ̀ ga ẹ̀mí mímọ́ ọlọ́run ọ̀yà kọ́nù mi lójijì sọ mi di alágbára ẹ̀mí mímọ́ ọlọ́run ọ̀yà kọ́nù mi lójijì mú mi pọ̀ ní agbára ó mò ń tẹnumọ́ ní orúkọ Jésù Kristi mo ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ní orúkọ Jésù akọ́nù mi lójijì ya mú mi pọ̀ ní agbára ní orúkọ Jésù ẹ̀mí ọlọ́run akọ́nù mi lójijì mú mi pọ̀ ní agbára ya sọ mi ní agbára ya mú mi pọ̀ ní agbára ní ọ̀tún lójoojúmọ́ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní orúkọ Jésù Kristi ayọ̀ tó lè gbẹ́tẹ̀ àìkébí kí tí mo ní ọlọ́run go àìké tí mo gbórúkọ ọlọ́run ga ayọ̀ bí kó tó wà mọ́ kó bó ti kúnná ẹ̀sìn mọ̀ yẹn láti mọ gbórúkọ ga àìnínú ṣeré gbogbo àṣẹrẹ gbogbo àìnínú gbéga gbogbo ní orúkọ Jésù Kristi ẹ̀mí ọlọ́run akọ́nù mi lójijì ya mú mi pọ̀ ní agbára ẹ̀mí ọlọ́run akọ́nù mi lójijì ya sọ mi ní agbára ní orúkọ Jésù ẹ̀mí ọlọ́run akọ́nù mi lójijì ya sọ mi ní agbára sẹ́ni orúkọ Jésù mo pàṣẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbọ́ ohun tó lórí yẹn sọ ó ní kún mi fagbára kí n lè fẹ́ ọ ju fàdákà kún mi fagbára kí n lè fẹ́ ọ ju wúrà lọ kí n lè gbẹ́kẹ̀lé ọ kí n lè gbà ọ gbọ́ kí n lè mọ gbé nínú ìfẹ́ rẹ kún mi fagbára wo láì sí ẹ̀mí mímọ́ ò lè gbàgbára nípasẹ̀ ẹ̀mí mímọ́ ló ti lè gbàgbára ìyẹn pé kí ni láti ṣèfẹ́ ọlọ́run láti mọ gbé nínú ìfẹ́ ọlọ́run láti mọ rí ìlànà ọlọ́run láti mọ gbẹ́kẹ̀lé láti mọ gbàgbọ́ ó láì sí agbára kò lè ṣeé ṣe. abálájọ tó fi jẹ́ pé kí ni àwọn kan wọ́n sa gbogbo pàtà agbára wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè ṣe kí wọ́n mọ̀ jẹ ewé àti egbò wọn ò lè ṣe kí wọ́n mọ̀ lọ́lẹ́ aláwo bọ́ oníṣègùn tó pé kí ni wọn ò ní agbára láti lè gbẹ́kẹ̀lé ọlọ́run láti lè gba ọlọ́run gbọ́ láti lè gbé nínú ìfẹ́ rẹ̀ ìdí ni wípé kí ni ẹ̀mí mímọ́ kò sí láti ràn lọ́wọ́ so ẹ̀mí búburú ẹ̀mí òkùnkùn Sátánì ló ti kí ni ló jálákòóso tó jẹ́ gàba nínú ayé wọn tó bá yọ tó bá tàti ìwé láti mọ gbà fún mi tó bá jẹ́yìn sìn lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ bá máa ṣàlàyé fún ọ porúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè mo ń fẹ́ agbára mo fẹ́ jà lágbára mo fẹ́ pọ̀ ní agbára ẹ̀ kọ́nù mi lójijì mo mi pọ̀ ní agbára sọ́bìlì alágbára láti mọ gbé nínú ìfẹ́ ọlọ́run alààyè láti mọ gba ọlọ́run gbé láti mọ gbẹ́kẹ̀lé nígbà gbogbo ní ọjọ́ ayé mi láti mọ kún fún èrè tó lógo tó ga jù láti mọ yan ọlọ́run lógo láìsí mẹ́ta rẹ nínú ayọ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè mo ń fẹ́ agbára àti mo fẹ́ pọ̀ ní agbára mo fẹ́ mọ gbélé nínú agbára nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ọ̀tún ọ̀tún ní orúkọ Jésù akọ́ọ̀dù mi lójijì ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè akọ́ọ̀dù mi lójijì ní agbára ọ̀yà ọmọ mi pọ̀ sí àìní agbára ọmọ mi gbòòrò sí àìní ọmọ mi pọ̀ sí ní ọ̀tún ọ̀tún lágbára aṣọ mi lágbára ní ọ̀tún lójoojú ní orúkọ Jésù Kristi láti mọ gbé nínú gbàgbọ́ tó àti dodo nínú àti pẹ̀lú ọlọ́run láti mọ gbẹ́kẹ̀lé ọlọ́run gbogbo ọjọ́ ìmìtì àti wàlọ́ nígbàgbọ́ tó ga tún lẹ́gbẹ́ tó lẹ́wọ́ àyè láti mọ sún gbogbo nínú ìfẹ́ ọlọ́run àyè láti mọ gbé nínú ìfẹ́ nínú àṣẹ náà ọlọ́run gbogbo ọjọ́ ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ọ̀yá di gbogbo rẹ̀ tó gbogbo pàdé ọ̀yá kún mi lójijì ọ̀yá sọ bí dídá pátá nínú rẹ̀ àyè sọ bí dídá pátá àyè sọ mi pọ̀ ní agbára àyè láti mọ gbẹ́kẹ̀lé ọlọ́run láti mọ gbàgbọ́ láti mọ gbé nínú ìfẹ́ láti mọ rí nínú ìfẹ́ láti mọ rí nínú àṣẹ ẹ̀mí mímọ́ ọ̀yá kún mi fagbára ṣe láti mọ sún gbogbo gẹ́gẹ́ bí ìlànà àti ọ̀nà láì ṣe fẹ́ tàbí ìrúta mímọ́ tàbí ẹ̀mí mímọ́ ọlọ́run kún mi lójijì ọ̀yá mọ mi pọ̀ ní agbára àyè mímọ́ ọlọ́run kún mi lójijì àyè mọ mi pọ̀ ní agbára ẹ̀mí ọlọ́run kún mi lójijì àyè mọ mi pọ̀ ní agbára ní orúkọ Jésù mọ́ pàṣẹ lórúkọ ẹ̀mí ọlọ́run kún mi lójijì aṣọ mi dágbà kó tó mọ pọ̀ ní agbára agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè kúrò mi lójijì sọ mi dà lágbára àní mo fẹ́ jà lágbára nínú ọlọ́run mo fẹ́ jà lágbára nínú Jésù Kristi mo fẹ́ jà lágbára ní gbogbo ọjọ́ ayé mi ẹ̀mí mímọ́ kúrò mi lójijì sọ mi dà lágbára wàá mọ́ mi pọ̀ ní agbára ní ọ̀tún lójoojúmọ́ nínú ògo tí kò nẹgbẹ́ ọ̀yà kí bẹ̀rẹ̀ sí ní pọ̀ kí bẹ̀rẹ̀ sí gbin rẹ̀ kí bẹ̀rẹ̀ sí àṣeyọrí kí gbogbo rẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa mú ṣe oyún rẹ̀ bóyá kó bẹ̀rẹ̀ sí di bíbí fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù
Jésù Kristi ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè mo ń fẹ́ agbára ọ̀yà kó mi fẹ́ agbára mo fẹ́ jà lágbára mo fẹ́ mo pọ̀ ní agbára yóò ọ̀yà kó mi fẹ́ agbára wà mo mú mi pọ̀ ní agbára wà sọ mi dá lágbára ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè lórúkọ Jésù mo tẹnumọ́ o àyè mo ń fẹ́ agbára lórúkọ Jésù mo fẹ́ jà lágbára ọ̀yà kó mi fẹ́ agbára sọ mi dá lágbára wà mo mú mi pọ̀ ní agbára ọlọ́run alààyè ní ọ̀tún lójoojúmọ́ ní orúkọ ti Jésù Kristi nínú ògo tó lẹ́gbẹ́ tó dodo ọjọ́ dàgbà kí mo pọ̀ sí àyè kí mo gbìnrin kí mo gbòòrò kí mo tayọ gbogbo àṣírí ayọ̀ ọ̀yà kó bẹ̀ sí jẹ́ tèmi ìgbéga kó bẹ̀ sí jẹ́ tèmi òrùlé pátá gbogbo ọ̀yà kó bẹ̀ sí fún mi ìrìnàdà ìgbéga kó bẹ̀ sí wá sí mo ṣe láì mú ìdíra kankan dání ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ọ̀yà kó mi fún agbára sí ọ̀yà kó mi lórí mo mi pọ̀ ní agbára ẹ̀mọ́ ọ̀yà kó mi lórí mo mi pọ̀ ní agbára ẹ̀mọ́ ọ̀yà kó mi lórí sọ mi dá lágbára ẹ̀mọ́ ọ̀yà kó mi lórí sọ mi dá lágbára nínú rẹ̀ ẹ̀yà mo mi pọ̀ ní agbára nígbà mo ní ọ̀tún lójó ní orúkọ tí Jésù rẹ̀ ṣe ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè nígbà mo ní akó mi lórí ju àṣọ lọ ẹ̀yà mo sọ mi ní agbára ní ọ̀tún lójó ẹ̀yà mo mi pọ̀ ní agbára ní ọ̀tún lójó nínú ògo tí kò lẹ́gbẹ́ ẹ̀yà kìbẹ̀ sí ní pọ̀ kìbẹ̀ sí gbilẹ̀ kìbẹ̀ sí ní gbòòrò kìbẹ̀ tí ayọ̀ ojú ìwòye àti ìfòyísùn mi lọ nínú òun rẹ̀ pátá gbogbo àkìbẹ̀ sí ní pọ̀ kìbẹ̀ tí ayọ̀ kìbẹ̀ sí nínú ògo tí kò lẹ́gbẹ́ tó náà àyè rẹ̀ pátá kọ́bẹ̀ sí wá sí mo ṣe nínú ògo tí kò lẹ́gbẹ́ tó náà àwọn rẹ̀ pátá kọ́bẹ̀ sí jíbi fún nípa àgbàṣà ṣọlọ ní ẹni pẹ̀lú lójú rẹ̀ jùlọ òun rẹ̀ gbogbo yà kọ́bẹ̀ tẹ̀ nípa àgbàṣà ṣọlọ nínú rẹ̀ tó lógo tó rẹ̀ jùlọ bàbá mo pàṣẹ mi mọ́lá yà kún mi lójú yà sọ mi dára mọ́ mi pọ̀ lágbọ́ lọ́hàn ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi. Olórin kan kọrin ó ní ajagun àti aṣẹ́gun ní àjẹ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi a rí ìṣẹ́gun bólúwa jẹ́ tiwa a kì yóò ṣubú kò sóhun tó lè borí agbára rẹ̀ àṣẹ́gun ni wá nípa ẹ̀jẹ̀ Jésù bàbá fún wa níṣẹ́gun nípa ẹ̀jẹ̀ Jésù ẹni bàbá fẹ́ lẹ́ṣẹ̀ síbẹ̀ ó wá ó jọba àwájú àṣẹ́gun lọ àwájú àṣẹ́gun lọ. mẹ́yẹ kí n tọ́ irọ́ ni fún ẹni tí kò kún fún ẹ̀mí mímọ́ kò kún fún agbára ọlọ́run alààyè kò ju àṣẹ́gun kankan lọ ó ju ẹni tí ìyà ń jẹ ìyẹn pé òun ni ìyà jẹ jù òun ló lórí àwọn òjìyà àwọn òtòṣì àwọn oníwàhálà jùlọ láì sí pé ẹ̀mí mímọ́ Ọlọ́run bá kún ayé ènìyàn láì sí wípé èèyàn bá jalágbára ní ọlọ́run alààyè nípasẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ gbọ́ mi ọ̀jà aṣẹ́gun kankan o débi pé ó ju aṣẹ́gun kan lọ ọ̀jà ìjọ́mọ ogun kankan pàápàá ṣùgbọ́n ó fẹ́ jẹ́ aṣẹ́gun tó tún ju aṣẹ́gun lọ ohun tó nídìí ní kíni o ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè àtàgbára ọlọ́run nínú ayé rẹ̀ nítorí pé nígbà tí ẹ̀mí bá kún ayé rẹ̀ wàá jalágbára nínú ọlọ́run alààyè ìgbà ló tó wàá jẹ́ aṣẹ́gun tó jẹ́ aṣẹ́gun lọ dandan ní kò gbà fúnra rẹ̀ mọ́ gbàgbé o ṣùgbọ́n dandan ní kò gbà fún mi mọ́ wọrí máa mórè máa ra sweet àti bisikíìtì fún ọ pàtúbọ̀ fi kókì tì tó yẹ pé kí ni wàá jẹ́ wàhálà wàá mú ṣùgbọ́n tó bá débi kókò ìwọ ní kọ́ mọ bóòlù sí mọ ìyanjú ara rẹ̀ títẹ̀ mi ní wípé kí ni sáti mọ̀ gbà fún mi níwọ̀n bá ṣọ́ba ti wúlò fún ọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè mo ń fẹ́ agbára èyí tí mo fi jẹ́ aṣojú aṣẹ́gun lọ láti mọ̀ pọ̀ ní èrèrè tó kún fún ògo àti ìlógo ọlọ́run alààyè ẹ̀mí mímọ́ ọlọ́run yà sọ́bídà lágbára sọ́bídà tó dáṣẹ́gun lọ pátápátá ní gbogbo ojú ayé mi àní nínú ọlọ́run kejì àpáta ti bòyí ní àtàjọ lòlò láti mọ̀ kọlù láti mọ̀ lòlò ìjẹ́ pé ike ìtọ́ bá kọlù mi àmọ́ fọ́ tuntun ẹ̀rí ayọ̀ mi kọ́ tó wá pọ̀ sí bó ṣe pọ̀ lọ láti mọ̀ yín ọlọ́run ju bó ṣe yín lọ àdúrà rẹ̀ náà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ọ̀yà kọ́dùn mi ní òjijì ìtọ́ pé mo fẹ́ agbára àìní mo fẹ́ jálágbára mo fẹ́ jẹ́ aṣẹ́gun tó dáṣẹ́gun lọ àìní ju tàìtì wá lọ ní gbogbo ọ̀nà ẹ̀mí mímọ́ ọlọ́run ọ̀yà kọ́dùn mi ní òjijì ẹ̀ sọ mi dálágbára àìní sọ mi dáṣẹ́gun tó dáṣẹ́gun lọ ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè agbára láti jẹ́ aṣẹ́gun tó dáṣẹ́gun lọ agbára láti mọ bodo gbogbo pátá agbára láti mọ kún fún èrè àtúnlógo tó ga jùlọ nígbà gbogbo ẹ̀mí mímọ́ mo bẹ̀rẹ̀ fún ọ̀yà kọ́dùn mi ní òjijì sọ mi dálágbára ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà pátápátá ju àtiwá lọ ọ̀yà kejì àpáta ti gbòòlò èyí ní àtàjọ dandan láti mọ kọlù àì láti mọ lòlòlò láti mọ jòrò tèrò àì ní gbogbo ọ̀nà ọ̀yà àríkejì àpáta ti gbòòlò èyí ní àtàjọ láti mọ kọlù láti mọ lò láti mọ jòrò tèrò èyí kéèyàn tó bá kọlù àbí kọlù ogún kan ṣe ìbẹ́ àríkọ́ bọ́ fọ́tún láì dáṣu kankan ẹ̀mí mímọ́ ọlọ́run àyà kún mi lójijì ọ̀yà sọmi lágbára àyà sọmi dáṣẹ́gun lọ àyà sọmi lágbára àyà tó dáṣẹ́gun lọ àyà sọmi lágbára àyà tó dáṣẹ́gun lọ nínú ọlọ́run alààyè ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ ọlọ́run àyà kún mi àyà sọmi lágbára
máa ṣe lọ́kùnrin àgbàdo àyè ní tí jẹ́ àpáta jù pátá jù àtiwọn lọ àyè kejì láti àjọ pátá nínú ọlọ́run àtiwọn lọ àyè láti mọ kọlù láti mọ ojú pátá èyí ní èkéyìí tó bá kọlù àbí okòwò sẹ́mi akọ́mọ fọ́tún láì dáṣu kankan àyè ní gbogbo ọ̀dọ̀ àyà kí mọ borí ogun àyè ní gbogbo ọ̀dọ̀ kí mọ jáṣe ogun ní gbogbo náà àyè kí mọ pọ̀ ní ẹ̀rí tó lógo tó gàjọ tó gàjọ tó lè gbé sẹ́lẹ̀ àyè láti mọ kọrin kí mọ kọrin láti mọ kọrin ogun ìṣẹ́ ọlọ́run nígbà gbogbo wípé àyè ní mo borí mo tún lékè mo tún ṣẹ́gun apáta ní gbogbo ọ̀nà o èmi wọn kọ́ mi lòdì yà sọ mi dára gba ní ọlọ́run àlàyé orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́ àti agbára mọ́ mu ní kékeré o mo bẹ̀ ọ́ ni fi ìtara gbàdúrà yẹn wò láì sí agbára àti ní ẹ̀mí ọlọ́run àìní ayé ènìyàn àti mọ́ ń fara àti mọ́ ń yàn gàn wípé àjogún ọlọ́run mi kò rọrùn nítorí pé àwọn ẹni ìkà yẹn Sátánì yẹn àtàwọn yòókù rẹ̀ àwọn gangan fúnra wọn ò ṣetán láti fìyàn lẹ̀ kéèyàn jẹ́ tó ṣe kíni tó ní ayọ̀ kéèyàn jẹ́ tó ṣe kíni tó yin ọlọ́run sọ́dọ̀ gbogbo àtẹ́ pé kíni tó bá débi pé ká yin ọlọ́run ìbànújẹ́ máa ń dé bá ọ yẹn àti ìgbàgbára ni o nítorí tó bá kí wọ́n bá ti gbàgbára tó ti kún fẹ́mi tẹ́ mi mọ́ bá ti kún rẹ̀ tó dá lágbára ó rí wípé gbogbo ohun tí ń mú kọ́kọ́rọ́ mọ́ bàjẹ́ gbogbo tí mo kọ́ mọ́ rẹ̀wẹ̀sì ọkàn láti mọ yin ọlọ́run yẹn yọ pòórá pátápátá tó bá tó àkókò yẹn ọkàn rí pé ara rẹ̀ fúyẹ́ ọkàn rẹ̀ sí kíni ó fúyẹ́ gbogbo tí ń bẹ lára rẹ̀ ó wá dàbẹ̀ ní wípé kíni o ti wọnú ògo tó ju gbogbo ògo lọ lẹ́yìn rẹ̀ kò sí ológo mìíràn mọ́ tó tó ọ ṣùgbọ́n tí ẹ̀mí mímọ́ ọba tí kún ayé rẹ̀ kọ́ pọ̀ ní agbára ojoojúmọ́ ọmọ ní ìbànújẹ́ nítorí pé kíni Sátánì àtàrí kiri àtàrí gbogbo rẹ̀ wọ́n mọ̀ wá sí ìrántí nípa àwọn nǹkan kankan tí kò nílẹ̀ tí ò nítumọ̀ tẹ́ pé tó bá ti mú àṣẹ rántí báyìí ọkàn rẹ̀ kàn bàjẹ́ lójú ẹsẹ̀ ni iṣẹ́ títí wọn nìyẹn nítorí pé kíni wọ́n fẹ́ kéèyàn gbàre níwájú ọlọ́run ó ti mọ̀ pé gbogbo àtàyò rẹ̀ bá ń kún níwájú ọlọ́run tó yin ọlọ́run lógo ire tuntun lọ́mọ sí kíni lọ́mọ gbà number 1 number 2 ìgbà gbogbo lọ́jọ́ gbogbo ló tún mọ̀ jálágbára fún wọn lórí wọn lórí number 3 ojoojúmọ́ ní gbogbo àdìpọ̀ ìṣẹ́jú lágbára tí wọ́n mọ̀ dínkù lórí ayé rẹ̀ o number 4 ní gbogbo ọ̀nà wọ́n mọ̀ lé ọ òun lè bọ́ ọmọ number 5 nígbà gbogbo ní ọjọ́ gbogbo wàhálà yóò mọ̀ ṣubúlù wọn nítorí pé kíni wọ́n kọ̀ láti dẹ̀yìn lẹ́yìn rẹ̀ ìwọ sì ní ìgbà gbogbo lọ́mọ lékè sá number 6 àbí 5 ní ìgbà gbogbo ní gbogbo ọ̀ràn rẹ̀ yóò mọ̀ wá sí mi sẹ́ gbogbo tó yẹ kó tó yẹ pé tí ọ̀tọ̀ lọ́wọ́ ló ti pé yóò bẹ̀rẹ̀ sí tẹ̀ lọ́wọ́ nítorí pé kíni gbogbo ibi tí wọ́n gbé ẹ̀tọ́ àti rẹ̀ pamọ́ sí gbogbo ẹ̀ pátá iná bọ́ọ̀lù bẹ̀ gbogbo ẹ̀tọ́ rẹ̀ yóò kú òní bẹ̀ yóò padà sí tẹ̀ lọ́wọ́ number 7 gbogbo ọjọ́ ayé rẹ̀ lọ́mọ fi kún fún ẹ̀rí rere tó lógo jùlọ lójoojúmọ́ ìṣẹ̀lẹ̀ ayọ̀ nìkan ní ọmọ ìṣẹ̀lẹ̀ nínú ayé rẹ̀ tó bá ti rí bá wọn àwọn wọnú ẹ̀wọ̀n gbére lọ nìyẹn ìdí tó jẹ́ pé kíni gbogbo gbà tó bá tọ́kù tó bá ti fẹ́ wá síwájú ọlọ́run wọ́n mọ̀ gbé bànújẹ́ wá fún ọ ṣùgbọ́n tó bá kún fún ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè tó jálágbára nínú ọlọ́run alààyè kò sí bí wọ́n ti lè gbé ìbànújẹ́ wá kò sí bí wọ́n ti lè mú àwọn nǹkan jákujàku wá sí ìrántí fún wọn kò ní lè ráyè dúró kò ní lè láǹfààní àti lè dí ọ lọ́wọ́ láti lè máa ròyìn títóbi àti láti máa gbé ọlọ́run ká tó bá yọ ọpẹ́ ní fún wa lókè ọ̀run fi ìtara gbà tó bá sá ti yọ èyí ń ṣàlàyé fún ọ dáadáa o ṣùgbọ́n kọ́kọ́ gba ilé ìfẹ́ mi náà tó bá jẹ́ yín sìn lẹ́yìn ilégbèé bá a máa ṣàlàyé fún ọ dáadáa pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ìwọ́dà mo fẹ́ rí ọ nínú ayé mi kọjá ohun tí à ń pè ní mo rí ọ lọ ọ̀yà pátápátá àyíwá tó sọbi dálágbára nínú ọlọ́run alààyè pátápátá wà tó sọbi dálágbára tó ju alágbára lọ ó ní gbogbo ọjọ́ ayé mi nínú ọlọ́run kí wá jẹ́ ẹ̀rù àti jìrìjìrì náà fún gbogbo tí ń jẹ́ ẹ̀rù pátápátá àti jìrì gbogbo láti mọ gbé wọn mi ìjẹ́ pé ẹnikẹ́ni àgbà àbíjọba gbé mọ́ kankan yóò tún ṣí mọ́ láti mọ jẹ́ ìyọnu àbíjìnira àbíjìnira bàtàkùn fún mi fún ohun kan ṣe tèmi èké ìtọ́ba dánwò àmọ́ parun lójijì àmọ́ gbẹdànù lójijì àní àmọ́ sòfìdànù lójijì láì sí tàbí ṣùgbọ́n kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ó mo fẹ́ ọ nínú ayé mi mo fẹ́ rí ọ nínú ayé mi kọjá ohun tá à ń pè ní rírí pé èèyàn rí ọsẹ ẹ̀mí mímọ́ ọlọ́run yà kọ́ọ̀nù mi lójijì ẹ̀mí mímọ́ ọlọ́run yà kọ́ọ̀nù mi lójijì ẹ̀mí mímọ́ yà kọ́ọ̀nù mi lójijì pátápátá sọ mi dálágbára ńlá tó ga tó tóbi jọ nínú ọlọ́run alààyè yà sọ mi dálágbára ju bó ṣe lórí lọ àìsàn ọlọ́run àti fojú sọ̀rọ̀ mi ọ sọ mi dálágbára ju ìrètí mi ọ àìsàn mi dálágbára ní orúkọ Jésù Kristi àti pátápátá ní gbogbo ọ̀nà ju wo àtẹ̀yìnwá lọ yà kí n wá jẹ́ ẹ̀rù àti
àti jìnnìjìnnì ìtúngbẹ̀rù gbogbo àti jìnnìjìnnì mi ìjẹ́ pé àyíkì yóò ṣòwò náà agbára náà àbíjọba gbígbọn náà èyí yóò kó lè mọ jẹ àìtótó lè jẹ ìyọlọ àbíjọba àbíjọba takò fún mi àbí láti mọ ní jẹ́ ìnira fún mi sẹ́ yóò orúkọ Jésù sẹ́ ìjẹ́ pé èyíkéyìí tó bá dán wò sẹ́ àmọ́ parun lójijì àmọ́ gbẹ̀dà lójijì àmọ́ jẹ̀rà lójijì àmọ́ ṣègbè lójijì àmọ́ nù lójijì yóò orúkọ Jésù ẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé ọ̀yà ti gbogbo agbára ni tó fi dàbí fún ọ ni ọ̀yà kúnnù mi lójijì ọ̀yà mo fẹ́ jẹ́ kí mo rí ọjọ́ bó ṣe rí ọ̀sẹ̀ àní kọjá pé èèyàn rí ọ̀yà jẹ́ tó jẹ́ kí mo rí ọ̀sẹ̀ ọ̀yà kúnnù mi lójijì sọ́bí dára agbára nínú Ọlọ́run àgbàbàdà ìjọba àyè sọ́bí dára agbára nínú Ọlọ́run gbèdéko Jésù àyè sọ́bí dára agbára àní kí wọ́n jẹ́ ẹ̀rù ńlá àní jìnnìjìnnì ètò ìgbẹ́rù gbogbo àti jìnnì mi àní kọjá àtúntà tẹ̀yìn wá lọ ní ọ̀tún lójoojúmọ́ ní orúkọ Jésù kí n mọ̀ pọ̀ ní agbára tẹ̀yìn mọ́ Ọlọ́run àlàyé tuntun mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Tí ọba sì ti agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé nínú ayé Noah ò lè rí ọkọ̀ yẹn kan. Noah kì bá ṣègbé pẹ̀lú gbogbo àwọn yòókù. Lónìí ẹ̀dá tuntun lọ́rọ̀ bá ṣiṣẹ́ mọ́ dá kò ní jẹ́ pé lára àwọn ìran Noah tó kù nínú ayé mọ́. Èyí ni wípé kí ni ọwọ́ tí wọ́n fi kẹ̀gàn Noah tí wọ́n fi yẹ̀yẹ́ Noah tí wọ́n fi sọ̀rọ̀ sí Noah ó ti bara jẹ́ àwọn ọmọ rẹ̀ ó ti bara jẹ́ ìyàwó àwọn ọmọ rẹ̀ ó ti bara jẹ́ pé irú ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wo lélẹ̀ kí ló dé gan sí dandan ní ká ṣe kíni ni ibi tó ti gbé ń fa wá láti gbé sí kíni yẹn ìjà tí òye kọjá tí ọkàn lọ́wọ́ sọ́lẹ̀tọ̀ kọ́ dá wọn lónìí ṣùgbọ́n yóò ṣe kíni tẹ́bí ẹ̀mí wọn níjà fún yóò bá lọ jà ibi tó ti gbé lọ jà yẹn Ọlọ́run bá sọ pé irú kan náà ọbẹ̀ kan yóò bá pọ̀ wọn ti ṣùgbọ́n nítorí agbára Ọlọ́run alààyè àti ẹ̀mí mọ́ Ọlọ́run nínú ayé Noah kò ṣe kíni bí ṣe ń kéde fún wọn tó tí wọ́n fi ń yẹ ẹ̀yẹ tí wọ́n kẹ̀gàn rẹ̀ bí ṣe kọ̀kọ̀ tí wọ́n yẹ tí wọ́n àtòun o àtàwọn rẹ̀ ẹnì kankan dá wọn lóhùn wọ́n kàn tẹjú mọ́ ohun tí Ọlọ́run ní kí wọ́n ṣe ni. Lónìí gbogbo tó jẹ́ ògo títa ni Noah àtàwọn ọmọ rẹ̀ wọ́n rí ògo wọn láyé ìgbádùn tí kò rẹ̀ gbádùn rí ni wọ́n gbádùn ìwọ náà fẹ́ rí ògo rẹ̀ láyé ó fẹ́ gba gbogbo rẹ̀ padà ó fẹ́ kí gbogbo tí ń tí ògo rẹ̀ kọ́ tẹ̀ lọ́wọ́ ó nídìí kí nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run kó kún ayé rẹ̀ ó nídìí kí ẹ̀mí mímọ́ Ọlọ́run kó sọ dálágbára ìjẹ́ pé kíni tí ò ní láárí kankan òfin ní rí wọn rò gbogbo tó lè mọ jẹ́ ìdíwádìí náà fún ọ láti mọ́ lè gba ògo rẹ̀ padà láti mọ́ lè rí ògo rẹ̀ yẹn òfin ní rí tiwọn rò pàápàá tó bá yọ dédé tó bá sáti yọ mọ́jà pátá o wọ́n sáti mọ́ gbà fèmí tó bá dẹ́yìn sìn nígbà tí a bá kó lẹ́yìn ìsìtàn á pọ̀ sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ màá sálẹ̀ fún fínífíní dáadáa orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀nẹ́ mi mímọ́ Ọlọ́run alààyè ẹ̀nẹ́ mi mímọ́ Ọlọ́run alààyè mo fẹ́ ọ nínú ayé mi ṣe ju tá à ń pè ní pé èèyàn rí ọ mo fẹ́ mọ rí ọ nínú ayé mi kúrò mi lójijì pátápátá sọ mi dálágbára ju wòye àti fojú àti ìrètí mi lọ mú mi pọ̀ ní agbára ju wòye àti fojú àti tá à ń pè ní agbára Ọlọ́run alààyè lọ gbogbo tí ń ṣe ògo mi kọ́ bẹ̀ tẹ̀ mí lọ́wọ́ gbogbo tí ṣe gomi kọ́bẹ̀ ti gbàdá fún mi àti gbogbo tí ṣe gomi gbogbo ọjọ́ kan ya kọ́bẹ̀ tí wọ́n tó máa tẹ́ mọ́ta àwọn ọ̀ràn ṣẹjọ́ ìkún wọ́n tí wọ́n rí òtí wọn ti kú ni nínú kí wá kí n sì mọ rí wọn lò nínú ayọ̀ àlàáfíà àti ẹ̀mí gígùn pẹ̀lú agbára àti àṣọ lọ́wọ́ alájọ tí wọ́n lọ àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àní ju pé èèyàn pé tó yẹ sọ pé èèyàn rí ọ lọ àní mo fẹ́ ojú ayé bí apá kúnnù mi lójijì àní mo fẹ́ bọ́ orí ọdún ayé bí akúnnù mi lójijì ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àní ju pé ìwọ̀n kúnnù ènìyàn àní mo fẹ́ ojú ayé bí akúnnù mi lójijì pátápátá sọ bí dalágbára ẹni Ọlọ́run pátápátá ju wòye àti fojú àti ìrètí mi lọ àti pátápátá ọtí mo mi pọ̀ ní agbára Ọlọ́run àjọ tí wọ́n lọ sí ẹ̀mí mímọ́ Ọlọ́run akúnnù mi lójijì ẹ̀ní agbára ya mọ̀ mi pọ̀ sí àbùsùn mi dágbà ní ọ̀rẹ́ ní orúkọ Jésù gbogbo tí ń ṣe ọ̀rọ̀ mi àti gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti gbogbo tí ń ṣe ti pè mí àti mọ́ ògùn àwọn ará àgbàdo yà pátá àyà kò dìbò ẹ̀fọn pátá àti kó sì mọ̀ jílò fún ní ayọ̀tọ̀ fà àti kó bẹ̀ tẹ̀mí lọ́kọ́ pátá àti kó sì mọ̀ jílò fún ní ayọ̀tọ̀ fà nínú ayọ̀ àlàfẹ́ ẹ̀mí gógó lórúkọ Jésù àti gbogbo àkọ́bẹ̀ sì jílò fún mi pátá gbogbo àkọ́bẹ̀ sì gbà fún mi pátá ẹ̀ kò sí mi kankan àti gbogbo tí ń ṣe ọ̀rọ̀ mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti tẹ̀ mọ́ ògùn àwọn ará àgbàdo àti ẹ̀tọ́ àwọn ará àgbàdo ìjọ kí wọ́n lè tún wọ́n lè tún fi kó ní lórúkọ Jésù gbogbo ẹ̀kọ́ tí gbà fún pátá àti kọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ gbogbo kọ́kọ́ lọ́jọ́ pé pátá àkọ́bẹ̀ sì wọ́n tọ̀ mí wọ́sẹ̀ kọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ àti tẹ̀lé kọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ kọ́bẹ̀ sì wọ́n tà lórúkọ Jésù ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ọ̀yà kóòdù mi ní òjijì àìní kóòdù mi ní òjijì ọ̀yà kóòdù mi ní òjijì ọ̀yà sọ́bí dàlágbà tó ká tó lè gbé tó lè ní Ọlọ́run alààyè ní ògo tó ká tó lè àti ẹ̀yà ìyọ̀ mi kó tó àmọ́ kó láti mọ yẹn lógo ṣe àìní ògo tó ká tó lè mọ àìní gbogbo tí ṣògo mi pẹ̀lú ayọ̀ àlàáfíà ẹ̀mí gún àtàgbà àti ẹ̀dọ́ Ọlọ́run àìrànlọ́wọ́ rẹ̀ ọ̀yà kò mọ̀ jílò fún náà múni àkànní nínú ayọ̀ àlàáfíà ti bí gbọ́ ní pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtọ̀ ẹ̀kọ́ sì mọ̀ jílò fún kọ́ nínú ògo tó ga tó gbé sínú òfin pátá ẹ̀mọ́ ẹ̀kúnnù mi asọ̀mídàgbà pátá nínú Ọlọ́run ẹ̀mọ́ kúnnù mi asọ̀mídàgbà pátá nínú Ọlọ́run alààyè agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín
àmì ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, ìwọ dà, mo fẹ́ ọ nínú ayé mi sẹ́. Èyí tí èrè ọ tó nínú ayé mi. Mo mọ̀ pé ẹ̀mí mímọ́ Ọlọ́run bẹ nínú ayé rẹ, ọ wà nínú ayé mi. Nítorí pé ẹ̀mí mímọ́ Ọlọ́run bẹ nínú ayé rẹ, nítorí pé ọ wà nínú ayé mi, lèmi àti ẹ àfináfà láti lè mọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí sì ń yé wa. Lèmi àti ẹ nàfináfà láti lè mọ ka ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run fẹ́ ká mọ̀ tí a sì fi mọ̀. Ṣùgbọ́n kò ṣe kí ni kò tó. Ẹ̀mí mímọ́ Ọlọ́run bẹ nínú ayé rẹ, ẹ̀mí Ọlọ́run bẹ nínú ayé mi ló fà tí iyè mi fi ṣí tí iyè rẹ fi ṣí wípé kí ni Ọlọ́run ló yẹ kí n kípè, tí mo sì ń kípè tí wọn náà sì ń kípè. Ṣùgbọ́n kò ṣe kí ni kò tó. Jẹ́ kó yí ẹ̀mí mímọ́ Ọlọ́run ayé pé kò tó nínú ayé mi. Dandan kọ́ ni kò gbà fúnra rẹ o, ṣùgbọ́n dandan ni kò gbà fún mi. Mọ́ wọrí, tẹ́bí kí n mórè ni, ó máa ra sweet àti bisikí fún ọ. Má fi dúpẹ́ lọ́wọ́ rẹ. Mọ́ gbàgbé bí ó ṣe kàn lọ́wọ́ yẹn fọkàn balẹ̀. Ẹ̀mí mímọ́ bẹ tí màá ránṣẹ́ àbí tí ó tọ́ mi sọ́nà tí wàá kó fún ọ. Kókó àbí jẹ́rìí là ń pè ní tó bá délẹ̀ òun nìkan ní kọ̀ọ̀kan mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, mo fẹ́ ọ nínú ayé mi. Èyí tí ní ọ tó nínú ayé mi. Àní èyí tí ní ọ tó nínú ayé mi. Mo fẹ́ ọ nínú ayé mi. Kọ́ọ̀lù mi lójijì. Wàá túbọ̀ sọ mí dára agbára ju bó ṣe dára agbára lọ. Wàá túbọ̀ bomi pọ̀ ní agbára ju bó ṣe pọ̀ ní agbára lọ. Ìkórè ayọ̀ tí kò lẹ́gbẹ́ ọ̀yà kó bẹ̀ sí kó fún mi. Ìkórè ayọ̀ tí kò náfìlẹ̀ tí kò náfìjọ tí kò lódiwọ̀n ọ̀yà ìwé kébé ṣe kó. Èyí tó fọ́pọ̀pọ̀ ìbùkún wúrà fàdákà ọ̀rọ̀ ògo wúrà òrèlè pátá gbogbo tó bẹ̀ jáde kò ní sáà ìbàjẹ́ pé àmúyẹ gbà àwọn ènìyàn àníyàn bẹ̀rẹ̀ sí jàǹfààní rẹ̀ jáde owó tí mo gbà ìpàdé rẹ̀ ògo tẹ́lifíkẹ́ lórí yóò sì bẹ̀rẹ̀ sí lílo fún pátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, ìwọ dà, àní mo fẹ́ ọ nínú ayé mi ju bó ṣe wà nínú ayé mi lọ. Èyí tí ní ọ tó, àní tí ìfara tó ayé mi. Ẹ̀mí mímọ́ Ọlọ́run akúrò mi lójijì. Àní mo fẹ́ ọ sí ju dúró bí mo ṣe fẹ́ ọ lónìí àìjí mo sì ní ọdún ayé mi lọ. Ẹ̀mí mímọ́ Ọlọ́run akúrò mi lójijì. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, ìwọ dà, akúrò mi lójijì ní orúkọ Jésù Kristi. Wàá túbọ̀ bọ̀ jù náà bó ṣe ń jọ lọ. Wàá túbọ̀ jù náà bó ṣe ń jọ lọ. Sọ mí dálágbára jù lọ nínú ọ̀rẹ́ sẹ́. Sọ mí dálágbára nínú Ọlọ́run alààyè. Wàá túbọ̀ mú pọ̀ ní agbára nínú Ọlọ́run alààyè. Yóò orúkọ Jésù Kristi. Ìkórè àìtó ga tó lè gbọ́ tó ní ọ̀yà kó bẹ̀ sí kó fún mi. Ìtọ́ fún ọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti wúrà fàdákà òróró gbogbo àní tó àìsàn kan tó bẹ̀ jẹ́ kò sí àjùbá. Ǹjẹ́ pé ní gbogbo ojú ayé mi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gbogbo ìmọ̀ tí mo jàfani wọn. Ìjẹ́ pé àmọye gbà àwọn èèyàn náà gbà àwọn ẹni gúnmọ̀ ìpàdé àníwọ̀n mo jàfani wọn. Ayé wọn sì mọ̀ gbà yín padà rere. Bẹ́ẹ̀ ni àní àìrírí ayọ̀ mi ògo mi yóò tó àmọ́ pọ̀jù àti wá lọ láti mọ̀ gbòòrò wa nínú àìtó ga jọ. Ẹ̀mí mọ̀ ya kó mi lójú ya sọ mi dára gbà nínú Ọlọ́run. Ẹ̀mí mọ̀ kó mi lójú ya sọ mi dára gbà àti lónìí ọ̀yẹ́. Àní mo fẹ́ ọ sí ní ọ̀tún ayé mi. Ẹ̀mí mọ̀ ya kó mi lójú ya mú mi pọ̀ ní agbára oṣù tó àti wá lọ. Mú mi pọ̀ ní agbára ní ọ̀tún oṣù tó àti wá lọ. Yẹ ìkórè àti kò lẹ́gbẹ́ ìkó ẹ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lójú mọ̀ ìkó ẹ̀ tí kò sí lóyún ìtàn yàkọ́ bẹ̀ tí kò fún nípa agbára àtàṣọ náà àìkọ́ bẹ̀ tí kò fún gbogbo nípa agbára àtàṣọ náà àìkọ́ bẹ̀ tí mo gbòòrò kí n mọ̀ gbìyànjú ọ àìní ògo tó kásẹ̀ gbé akébẹ̀ tí mo gbòòrò ṣe àìní ògo tẹ́lifíkẹ́ ní orí rẹ̀ orí tẹ́lifíkẹ́ òṣèré akọ́ bẹ̀ tí fún nípa agbára àtàṣọ náà ògo kó sì mọ̀ títún rẹ̀ nínú ayọ̀ tàfà tẹ̀mí ní orúkọ Jésù ẹ̀mí ọkùnrin mi dédé ẹ̀sùn dágbà ní ọlọ́wà ẹ̀mí ọkùnrin mi dédé mo mú pọ̀ ní agbára kó sì mọ̀ ṣe bí ó ní. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀mí mímọ́ Ọlọ́run àìkọ́nù mi lójijì. Mú mi pọ̀ ní agbára ìtíkọ̀lẹ́gbẹ́. Gbọ́ nígbà tí Ọlọ́run ti nú àṣírí tó ní kó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ bí náà ṣe sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Ìjọ ò nínú àsọ̀kalẹ̀ nínú ọkọ̀ tó fi di wípé kí ni gbogbo nǹkan oríṣiríṣi ti wù lórí ilẹ̀ fún. Ìṣẹ́jú mi ló fi dá gbogbo àwọn oko yẹn àbí ọjọ́ mi ló fi dá gbogbo àwọn oko yẹn àbí ọjọ́ gbàgbé tó ṣẹlẹ̀ ni nú àṣì yọ̀ níwájú Ọlọ́run nítorí pé kí ni ọyọ́ títí ó sì bọ́ra ẹ̀sìn òhò nítorí pé ó yó fún wáìnì. Níbo ló ti rí wáìnì yẹn? Ara àwọn ohun ọ̀gbìn tó wù nínú ẹlẹ́fun náà yẹn pé náà ò ṣe wàhálà pé à ń dáko ṣùgbọ́n bó nílẹ̀ wọn gbèsè ìwé ta ló bá gbìn? Agbára Ọlọ́run ni pé ilẹ̀ ó mú àsùnkọ̀ ọ̀yá wá fún Nóà. Ilẹ̀ ó bí gbogbo tí ń ṣe rí wá fún Nóà àti ìdílé rẹ̀. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀mí mímọ́ lọ́yà kọ́ọ̀nù mi lójijì sọ mi dálágbára.
ilẹ̀ gbogbo kó bẹ̀rẹ̀ sí mú àsùnkàn ayọ̀ fún mi ọkọ bí ilẹ̀ mọ́ mú àsùnkàn ayọ̀ fún gbogbo èèyàn ni no lóòótọ́ Ọlọ́run ti dá ilẹ̀ láti mú kó mú àsùnkàn ayọ̀ fún àwọn ènìyàn gbogbo ṣùgbọ́n mọ́sí gbà pé àwọn ẹni bẹni búburú wọ́n ti kí ni wọ́n lo agbára wọn láti gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ ṣùgbọ́n tó bá kún fún ẹ̀mí mímọ́ tó bá kún fún agbára Ọlọ́run alààyè ilẹ̀ ọ̀pọ̀ ti jáde gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ń lò yẹn ti sọ pé kọ́mọ̀ ṣe bí yẹn ẹ̀ṣẹ̀ yẹn tí wọ́n bá tètè gbé kó agbiná dànù ni àwọn gángan agbiná dànù ìjọ fi jẹ́ kó béèrè fún agbára ẹ̀mí mímọ́ nù kílẹ̀ kọ́bẹ̀rẹ̀ tí mú àsùnkàn jáde wá fún ọ gẹ́gẹ́ bó ṣe ṣe fún Nóà àti ìdílé rẹ̀ dandan kọ́ ni kò gbà fúnra rẹ̀ ọ̀n pé wọ́n ti ní èèyàn wọ́n ti yó o sì tún ní àwọn onígbẹ́kẹ̀lé èmi tí ì ní kankan èmi ló ṣe pàtàkì fún jù tó lè mọ gbà fún mi orúkọ Jésù lẹ́mẹ̀ta ìdẹ́ mi ọkọ́ọ̀nù mi lójijì sọ́bi dàlágbára jùlọ ní orúkọ Jésù Kristi ya ilẹ̀ gbogbo kọ́bẹ̀ sí mú àsùnkàn jáde wá fún mi ilẹ̀ gbogbo yẹn torílẹ̀-èdè tí mo wà àti gbogbo àwọn orílẹ̀-èdè tí ì mọ̀ bí dèbí ní débẹ̀rì yẹn kó gbogbo orílẹ̀-èdè àgbáyé ya kọ́bẹ̀ sí mú àsùnkàn jáde wá fún mi nínú ayọ̀ àtàlàfà ìgboro àìkímọ̀pọ̀ ní àjọ àìsàn ní àpọ̀nṣẹ́ orí rẹpẹ́lá gbogbo kí ẹ̀rí ayọ̀ mi kọ́ wá tún wá mú kún ju bó ṣe kún lọ àní pẹ̀lú ayọ̀ tó nẹgbẹ́ tó lójú wọn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àyìnbó fẹ́ ọdún ayé mi èyí tí ní ọ tó yà kọ́ọ̀dù mi lójijì ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àyìnbó fẹ́ ọ sí nínú ayé mi èyí tí ní ọ tó lórúkọ yà kọ́ọ̀dù mi lójijì pátápátá tó ọ̀sùn mi pọ̀ ní agbára àti okun nínú Ọlọ́run alààyè àtúbọ̀ mi pọ̀ sí ní agbára àti ẹ̀mí mímọ́ àtúbọ̀ mi pọ̀ ní agbára sí àtúbọ̀ mi pọ̀ ní agbára Ọlọ́run alààyè àtúbọ̀ mi pọ̀ ní agbára Ọlọ́run ní orúkọ Jésù Kristi yà ilẹ̀ gbogbo àìtorílẹ̀-èdè tí mo wà àti gbogbo orílẹ̀-èdè gbogbo onígun mẹ́rin àgbàlẹ̀ àkọ́bẹ̀ sí mú àsùnkàn jáde fún mi sẹ́ àkọ́bẹ̀ sí mú àsùnkàn jáde fún mi sẹ́ àkọ́bẹ̀ mú àsùnkàn jáde fún mi sẹ́ àìláti mú mi pọ̀ ní ìbùkún àti ìgbé àṣírí Ọlọ́run alààyè àìní àìjọ àìsàn kan kíbẹ̀ sí pọ̀ ní ìbùkún àti ìgbé àṣírí Ọlọ́run alààyè ilẹ̀ gbogbo àkọ́bẹ̀ sí mú àsùnkàn jáde fún mi sẹ́ ilẹ̀ mi mímọ́ Ọlọ́run alààyè akọ́nù mi lójijì yàgbọ́ mi pọ̀ ní agbára kọjá ìwòye àti ìfúnṣọ́ àti ìrísí máa ń pè ní pè ní lágbára lọ yorùkọ Jésù àìníṣẹ́ ní ilẹ̀ gbogbo kọ́bẹ̀ sí mú àsùnkàn fún mi àìlẹ̀ gbogbo kọ́bẹ̀ sí mú àsùnkàn fún mi nígbà gbogbo lórí ilẹ̀ gbogbo àìríbi tí mo lè tí yóò lè tí mo bá ti gbogbo orílẹ̀ yòókù àyè tí mo lè tí mo mọ̀ bí dèbí nìdé orí àìkínbẹ̀ sí kóòrè níbẹ̀ àìkínbẹ̀ sí ṣeré níbẹ̀ àìkọ́bẹ̀ sí mọ́ ìfọ̀n fún mi inú ògo tó ka jùlọ àìkínbẹ̀ sí kún fún ayọ̀ àti dúdùn àì láti mọ fi ẹ̀rí tó lọ́gẹ́ tó lè yìn Ọlọ́run lógo àìdídùn ayọ̀ tó ga sẹ́yìn kó tó lè dùn wọn tó dákàwé àìpẹ̀lú ayọ̀ tó ga jùlọ àìkínbẹ̀ sí yìn Ọlọ́run kínbẹ̀ sí pọ̀ ní èrè láti mọ yín láti mọ gbòòrò nígbà gbòòrò àti wà lọ́sẹ̀ yorùkọ Jésù Kristi ìdè ìmọ̀ akúnni mi lòdì mú mi pọ̀ ní agbára gbogbo ilẹ̀ gbogbo ẹ̀sìn máa fà yára fún mi ní orúkọ Jésù Kristi agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ayérayé ìwọ tó ní gbogbo ògo àti ìyìn tí kìí pé ògo rẹ pẹ̀lú kẹ́ tí fèrè fi gbẹ́ ìwọ lèmi gbójú mi sókè sí ìwọ ni ìgbẹ́kẹ̀lé mi àti ìwọ ni ìgbàgbọ́ mi rọ̀mọ́ ìdẹ́lómìíràn bí kò ṣe wọ iná ẹ̀mí mímọ́ rẹ agbára rẹ àṣẹ rẹ ire rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé ga ju gbogbo orúkọ rẹ àti ẹ̀jẹ̀ Jésù Kristi fi dì mí ní àmúrè agbára ọ̀tun pátápátá ní gbogbo náà fi dì mí ní àmúrè agbára ọ̀tun tí gbogbo tó fi yọ fi dì mí ní àmúrè agbára ọ̀tun ní gbogbo ọjọ́ ayé mi kí n mọ ọjọ́ ohun àríṣà fún gbogbo àwọn ẹni bẹni búburú nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé lọ́nà jíjà bí nítòsí ni èyí yóò wù kó jẹ́ kí n mọ ọjọ́ ohun àríṣà fún gbogbo àwọn ẹni bẹni búburú àwọn ẹ̀ka ènìyàn ní gbogbo ọjọ́ ayé mi kí n mọ jẹ́ akíyọlẹ́nu akínínira akígbógunjà akídínàdà akírobíṣí àti èmi àti gbogbo tí ó ṣe ti tèmi ní gbogbo ọjọ́ ayé mi kí n mọ jẹ́ aláṣeyọrí ayọ̀ oore pátá gbogbo pátá kí n mọ pọ̀ ní ìgbéga àti ṣe oríire àti kí n jẹ́ ẹni tí wọ́n mọ̀ kí ní ọ̀tún lóṣì ní àìsàn mẹ́sàn-án lọ́sàn àti lóru fún àní oríire ògo tuntun àti ìgbéga tuntun yálà nínú iṣẹ́ àbí iṣẹ́ ìṣòro ìjọba nínú kóhùn yóò kó wù kó lè jẹ́ àní gbogbo ọjọ́ ayé mi kí àyè kó tún wá kó bó ṣe kún lọ láti mọ yìn ọ́ láti mọ polówó títóbi rẹ tìbí ní àmúlẹ̀ agbára pátá orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run gan ẹ̀yin ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà àní ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún àní àárẹ̀ ẹgbẹ́ rẹ̀ tí pé àṣẹ ọ̀rọ̀ rẹ̀ ni mo béèrè fún èrè rẹ̀ ni mo béèrè fún májẹ̀bú rẹ̀ ni mo béèrè fún ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbé àti gbogbo orúkọ rẹ̀ ni mo béèrè fún sẹ́ mímọ́ jọ lápapọ̀ yà fi dì mí ní àmúlẹ̀ agbára pátá jù àti wọn lọ ní pátápátá ní àpò yà fi dì mí ní àmúlẹ̀ agbára jù àti wọn lọ àìní gbogbo yà fi dì mí ní àmúlẹ̀ agbára jù àti wọn lọ nítorí pé ìwọ àìní ìwọ nìkan ni mi gbàgbọ́ ìwọ nìkan ni gbogbo gbẹ́kẹ̀lé mi ìwọ àìní ìwọ nìkan sọ lè
mímọ́ olùjọ́ èmi kò dẹ́nìkan bí kò ṣe ní orúkọ Jésù mọ́ tẹnumọ́ iná ẹ̀mí mímọ́ agbára rẹ àṣẹ rẹ ìrè rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tí wọ́n ga gbogbo àti ẹ̀jẹ̀ Jésù àfi dì mí ní àmì agbára tó dàsùn lọ ní gbogbo ọjọ́ ayé mi pátápátá gbogbo yá kí n máa jẹ́ ohun àríṣà fún gbogbo àwọn ìdìbò gbogbo àwọn kàmínú kan ní gbogbo ìgbèwò kí ìgbèwò kò jẹ àyè ọkọ̀ yóò òkun olè jẹ́ àyè lọ́nà jíjìn ní àbí ní tòṣe ni bàbá àìkímọ̀jọ́ ohun àríṣà fún wọn àìní gbogbo ọjọ́ ayé mi àti èmi àtúgbò ṣe tèmi àìkámọ̀jẹ́ àkìyọlẹ́nu àkìnínára àkìgbógótì àkìdénàdè àkìròbíṣí àkìdítẹ̀mọ́ àkìṣọ́ àkìnira àkìgbégbèsè mi nípa lórúkọ Jésù àìní gbogbo ọjọ́ ayé mi àìkímọ̀jẹ́ aláṣọrẹ́ àyètú gbogbo agbára tó fi jọ́ lọ́rùn rẹ̀ àìkímọ̀jẹ́ alálùyọ orun rẹ̀ gbogbo agbára tó fi jọ́ lọ́rùn rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi àìkímọ̀ pọ̀ ní pòkó àti gbogbo àtòrí wọn lágbàgbọ́ lójoojúmọ́ nínú agbára tí ní gbogbo jẹ́ kí mọ̀ jẹ́ tí mọ̀ jẹ́ nígbà yóò mọ̀ báyọ̀ oríire tuntun lójoojúmọ́ ìgbéga tuntun ògo tuntun àṣírí tuntun lójoojúmọ́ ìtẹ̀síwájú tuntun lójoojúmọ́ ní orúkọ Jésù nínú àyọ̀ tó ga jẹ́ ìgbésẹ̀ àìrí àìbùkún tó wà mọ̀ pọ̀ sí bó ṣe pọ̀ lọ àìrínú àìtọ́ ga jọ àìkébí tó wà mọ̀ olùkọ́ ìgbìmọ̀ akọ̀rọ̀ tuntun sí wọlé máa bọ́ lójoojúmọ́ bàbá àní iye àmúrẹ́lẹ́ ní mo bèrè fún Olúwa jìmí àmúrẹ́ agbára padà àtàṣùmọ́ lọ ẹ̀yà jìmí àmúrẹ́ padà àtàṣùmọ́ Olúwa ní orúkọ jìmí àmúrẹ́ padà àtàṣùmọ́ ní wọ́n tó ṣe láyé Mósè yá ṣe láyé tèmi náà jìmí àmúrẹ́ agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ògo ìwọ tó ní gbogbogbò súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbára sínú ayé mi rántí èmi náà ṣe rere Olúwa gẹ́gẹ́ bó ṣe rántí inú àṣírí rere kí èmi náà kí n lè mọ kémi náà kí n lè rú ọbọ pé ètò ní òrùdúró sí ọ ju ti nú àlọ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayé rẹ bàbá mi mímọ́ ìrẹ́ rẹ ni mo béèrè fún Olúwa àṣẹ rẹ ni mo béèrè fún ní orúkọ yà súre sínú ayé mi sọ̀rọ̀ agbára sínú ayé mi gẹ́gẹ́ bó ti rántí inú àṣírí rẹ bàbá rántí èmi náà ṣe rere ti gbogbo agbára tó fi jẹ́ náà yà súre sínú ayé mi sọ̀rọ̀ agbára sínú ayé mi ní orúkọ Jésù Kristi àti èmi ní orúkọ Jésù yà ká wọnú ògo tí kò lè gbọdọ̀ àìní gbogbo ló yà kí wọnú ògo tó lè gbọdọ̀ àìní mi kó wọnú ògo tó lè gbọdọ̀ gẹ́gẹ́ bó ṣe inú ayé inú bàbá mi àìkẹ́lú ayọ̀ tó ká tó nígbà tó lè ẹni akémi kìjẹ́ tí ó rúbọ pẹ́ dúró sí Ọlọ́run àlàyé nígbà gbogbo inú àìtó ká tó nígbà tó akémi kìjẹ́ tí ó rúbọ pẹ́ sùn nítorí bàbá àṣúrò sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi súrò sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ́tàgbà sínú ayé mi ní gbogbo ọ̀nà ayé mi kó kún fún ògùn àti ológo rẹ̀ ìgbéga àtẹ̀síwájú kọ́ bẹ̀ jíjẹ mi bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ rẹ̀ àìmọ̀ ojú gbogbo àìkímọ̀ pọ̀ níbùkún àìkímọ̀ pọ̀ nígbà àìkímọ̀ pọ̀ níṣẹ́ bàbá súrò sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi sẹ́ ọ̀dà nípa ìrírí tí mi ṣe rẹ̀ ju gẹ́gẹ́ bó ṣe rántí láṣìírí rẹ̀ ní gbogbo ọ̀nà àti ibi àti ìròyìn akọ́bùsùn mọ̀ pọ̀ níbùkún àti èrè ayé mi kó sọ àmọ̀ pọ̀ kó sì mọ̀ kún fún ògùn àti ológo rẹ̀ lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi akáwọ́ wípé ire àti àánú yóò mọ̀ tọ̀ mí lẹ́yìn lọ́jọ́ ayé mi gbogbo èmi ó sì mọ gbé inú tẹ́lẹ̀ Olúwa títí láéláé èyí pé màmá yin Ọlọ́run lógo màmá gbé Olúwa ga màmá sọ nípa tó bí títí láéláé nítorí pé kí ni ìgbà gbogbo ní ìrìn àtàrí mọ̀tò ẹni tí ìrìn àtàrí mọ̀tò wọn nígbà gbogbo ní gbàre tuntun lójoojúmọ́ so orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àtagbára sínú ayé mi gẹ́gẹ́ bí a ṣe fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ ìwọ tó rántí inú àṣírí rẹ̀ ó yá ire àti àánú ya kọmọ jẹ tèmi gbàgbọ́ kọmọ wọtọ mi àgbègbè kí n mọ ìgbà nígbàgbọ́ níbi kíbi yóò kó wù kí n là kí n lọ pọ̀ ní ìbùkún àti ògbà àti àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ire àti òkè wá ní mo bèrè fún ọba súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi ní gbogbo ojú ayé mi gẹ́gẹ́ bá ṣe fìdí rẹ̀ nínú ìwé mi bá ní orúkọ kí bẹ̀rẹ̀ sí ní ire àtàdúkọ́ bẹ̀rẹ̀ sí tọ́mi lẹ́mi káàkiri gbogbo ọjọ́ ayé mi ire àtàdúkọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi nígbà gbogbo ọjọ́ mi ire àtàdúkọ́ bẹ̀ wà pẹ̀lú nígbà gbogbo ọjọ́ mi ire àtàdúkọ́ bẹ̀ wọ́n tọ̀ nígbà gbogbo ọjọ́ ayé mi pẹ̀lú gbogbo agbára tó fi ọ̀rọ̀ bá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi níbi gbogbo Olúwa kiri àtàdúkọ́ bẹ̀ jẹ́ tèmi nígbà gbogbo ọjọ́ àìrí àtàdúkọ́ bẹ̀ wọ́n tí ọmọ jẹ́ ìwọ ikọ̀ wà pẹ̀lú ní ìwọlé jáde ní gbogbo àti gbogbo ọjọ́ máa ṣe kébẹ̀ mọ́ pọ̀ dé bọ̀kọ́ àti gbé àṣírí àti oríire wa gbogbo àìkí mọ́ pọ̀ ní èrè tó lógo tó ga jù nígbà gbogbo àìkí ògo ìkóso bẹ̀ jẹ́ tẹ̀gbọ́ jẹ́ tẹ̀lé ayé wa gbogbo bá mọ̀ àìrígbà gbogbo akíndé láṣírí àyàjì bùkún àjẹgbẹ́ nínú rẹ̀ bàbá súre sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi èrè àti àṣàgbọ́rọ̀ ni mo bèrè bá súre sínú ayé gbogbo tó fi gbogbo wa tó fi jẹ́ lọ́rùn ní orúkọ Jésù nínú ayọ̀ tó ga tó gbogbo akébìkébẹ̀ sí yíyan kébẹ̀ sí gbogbo akébẹ̀ fẹ́ wá tó gbogbo rẹ̀ ètí gbogbo ènìyàn àìníwó kí n tó ròyìn àwọn tí mo bá mi yọ̀ ó ti mọ yòókù bàbá súre sínú sọ̀tàgbà sínú ayé mi ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run atóbi jù ìwọ Ọlọ́run alágbá ológo jùlọ èrè rẹ ni mo béèrè fún bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi tí gbogbo tó fi jẹ́ lọ́rùn yá ilẹ̀kùn gọ́ọ̀ mi kó ṣe pátápátá yálà tí ọ̀run àti ó yá kó ṣe pátápátá àti gbogbo agbára tó fi jẹ́ lọ́rùn ni
àní lórí ilẹ̀ gbogbo ó yá kí bẹ̀rẹ̀ sí ní ṣe rere rántí ọ̀rọ̀ rẹ̀ ìpè ibi tẹ̀sẹ̀ ń bá tẹ̀ ìwọ yóò gbàbẹ̀ fún mi ó yá ọ̀rọ̀ kó fìdí múlẹ̀ nínú ayé mi nínú ayọ̀ tí kò ní kó tó dídùn ó yá kí bẹ̀rẹ̀ sí yín orúkọ ológo ju bó ṣe lérò àti bó ṣe gbàgbọ́ àti bó ṣe fojú sọ́nà lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi tí wọ́n sáré ṣe èrè rẹ̀ àti àṣẹ rẹ̀ mo bèrè fún ọlọ́run ayé bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ìwọ ọlọ́run ológo tó ní gbogbo tí kì í gbogbo ẹ̀ka tí fi yẹn fẹ́ gbígbẹ èrè rẹ̀ ni mo bèrè fún bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ní orúkọ Jésù Kristi tí wọ́n sáré ṣe bàbá àní gbogbo tí ṣẹlẹ̀ kọ̀ọ̀kan gbogbo tí ilẹ̀kùn gbéga ṣe rí bàbá kò ṣe pọpọtà láì kò síbi kankan àti ti ọ̀run àti ayé kò ṣe fún pọpọtà láì kò síbi kankan olúwa kébìkì wọ olóògùn àti gbẹrun pọpọtà láì kò síbi kankan bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àyíkpé ibi owó tẹ̀sẹ̀ bá tẹ̀ ìwé bàbẹ̀ fún mi ó yá bàbá fìdí ọ̀rẹ́ kó fìdí múlẹ̀ láyé pọpọtà ní orúkọ Jésù àyè kó fìdí múlẹ̀ láyé pọpọtà ní orúkọ Jésù àyè gbogbo bí tẹ̀sẹ̀ bẹ́ta bàbá kọ́ bẹ̀ di tèmi sẹ́ àyíkpé sì rí ìgbéga àti ìbùkún àti ìgbàgbọ́ níbẹ̀ ní orúkọ Jésù bàbá súre sínú ayé mi ó yá sọ̀tàgbà sínú ayé mi ó yá súre sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi ní èrè tó lógo tó ga tó nẹ̀gbẹ́ tó nàbẹ̀ àkíbẹ̀ sí ní pọ̀ sínú ojoojúmọ́ láti mọ yìnyín láti mọ gbé láti mọ fògo fún orúkọ rẹ̀ sí àìní pa ipé gbogbo mi wọ ọdún ògo lọ pápátá gbogbo ilẹ̀ kò gbólẹ̀ pé ayé ṣí pátá fún mi àní mi sọ mi sí ṣe lè mo sí fọ́nù ògo bẹ́ẹ̀ ni àní ilẹ̀ gbogbo àti sẹ́mi àní wọ ọlọ́run gbà fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àṣà tìfìdí rẹ̀ olùwàbàjọ súre sínú ayé mi ìyá sọ̀rọ̀ àgbàsọ ibi súre sínú ayé mi kọ́ sọ́ọ́ sọ́ọ́ mi àìní mi wá tó àpò ìgbésẹ̀ àti wá lọ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ògo tí kìí pé ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni ọlọ́run ìyìn tó ní gbogbo ìyìn tí kìí fi hàn fẹ́rẹ̀ gbígbẹ́ ó súre sínú ayé mi ó sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ire àti àṣà yẹn ó fìdí múlẹ̀ nínú ayé mi ó sì lápá rere ayé mi ò mọ ìdààmú àti ìkorò àti òṣì mọ́ gẹ́gẹ́ bí Nóà ṣe gba ìdarí tó sì ṣe rere tó sì dára bòkò fún èmi náà gba ìdarí ọlọ́run alààyè ní ògo mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ ní àṣeyọrí mo bẹ̀rẹ̀ sí ní ṣe àṣeyọrí ayọ̀ ohun rere tẹ́nìkẹ́ni ò ṣe rí inú àlẹ́ ní àkọ́kọ́ kọ́kọ́ ojú omi gẹ́gẹ́ bí mo ṣe rí gbọ́ ìmọ̀ bóyá èmi ní bíbélì nǹkan bíbélì di ìjìnà débẹ̀ ṣùgbọ́n nínú ìrírí tèmi mo rí pé inú àlẹ́ ní àkọ́kọ́ kan ọkọ̀ ojú omi ohun rere jáde kẹ́ni ò ṣe rí ọbẹ̀ sì ti ṣe fún nípa ìdarí àti tó nìkan ní ara gẹ́gẹ́ bí ó ti ṣe inú ayé inú orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ògo ọlọ́run òyìn ọlọ́run alágbára ẹni tó ní gbogbo ògo àti tí kìí pé ògo rẹ̀ pẹ̀lú tí kìí fi rẹ̀ fi gbé ó ṣàṣepẹ̀ inú ayé mi ó súre sínú ayé mi ó sọ̀tàgbà sínú ayé mi láti mú ẹ̀rí ayé mi kó tó wá pọ̀ jọjọ láti mú kí èmi kọ́ pọ̀ jọjọ àti wá lọ ní orúkọ Jésù Kristi èrè àti àṣẹ ó fìdí múlẹ̀ inú ayé mi èrè àti àṣẹ ó lápàdé inú ayé mi ó sì tún lápàdé ayé mi ó sì tún fìdí múlẹ̀ yóò sì mọ́ lápẹ́ ó sì mọ́ fìdí múlẹ̀ ayé títẹ́ yàtọ̀ ní orúkọ Jésù Kristi nínú ògo tí kò dẹ̀gbẹ́ tí kò dẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ sí ní pọ̀ nínú ògo tí kò dẹ̀gbẹ́ tó mọ̀ bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ nínú ògo tí kò dẹ̀gbẹ́ tó mọ̀ bẹ̀rẹ̀ sí ní tayọ nínú ògo tó ga jùlọ tó tóbi jùlọ àìní ògo tó mọ̀ bẹ̀rẹ̀ sí ní àṣírí orin lọ́wọ́ gbogbo ohun rere tó ga tó lẹ́gbẹ́ tó lè wọ̀n tó nàkàwé tó nàfijọ́ ìtẹ́nìkẹ́ni òrírí ìtẹ́nìkẹ́ni ògbórí ìtẹ́nìkẹ́ni òṣèré lórúkọ Jésù ó bẹ̀rẹ̀ sí ní ṣe fún mi ògo tẹ́nìkẹ́ni òrí lóore àìní ògo tẹ́nìkẹ́ni òrírí ẹ̀kọ́ tẹ́nìkẹ́ni ojú òròyìn rẹ̀ lórúkọ Jésù àìní ìbẹ̀rẹ̀ sí ní rí wọn lọ báyìí pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tó lójú wọn ìyẹn ògo tó borí gbogbo ògo tó tayọ gbogbo ògo tó lógo gbogbo lórúkọ Jésù àìní ìbẹ̀rẹ̀ sí ní rí wọn lọ àìní bọ̀bẹ̀ sí ní wọn bọ̀bẹ̀ sí ní lọ́wọ́ àìní bọ̀bẹ̀ sí tẹ̀lé ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni àìní ìdarí àti kọ́nà Ọlọ́run aláṣẹ àìní gẹ́gẹ́ bí Nóà àìní láti ṣe wọn àkọ́kọ́ tẹ́nìkẹ́ni òṣèré tọ́ga tó lógo jùlọ àìní èmi náà bẹ̀rẹ̀ sí ní gbà ìdarí yẹn àìní bọ̀bẹ̀ sí gbà tọ́nu yẹn àìní ògo ohun rere tẹ́nìkẹ́ni òṣèré ògo tẹ́nìkẹ́ni òrí ara tẹ́nìkẹ́ni òdarí ìtọ́kọ̀dẹ̀gbẹ́ tí kò lójú wọn tí kò ṣe oró ìtàn láyé tí àìní bọ̀bẹ̀ sí ní dáhùn ara yẹn báyìí bọ̀bẹ̀ sí gbé òròlé ṣe báyìí àìní bọ̀bẹ̀ sí dáhùn ara yẹn báyìí bọ̀bẹ̀ sí gbé ìtòrí pé kìnìyàn Ọlọ́run tó ní gbogbo ògo àti ìyẹn tó ní gbogbo ọlá àtàgbára níkàwọ́ ó súre sínú ayé mi ó sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi ìtòpọ̀ gbọ́ọ̀rọ̀ yẹn àti gbogbo ọ̀rọ̀ yẹn fìdí múlẹ̀ ní ayé mi èrè rẹ̀ ló fìdí múlẹ̀ ní ayé mi ó sì ń fọ ó sì mọ fọ yóò sì mọ fìdí ó sì mọ gbèlè ó sì mọ gbòòrò ayé mi àbò ní ojoojúmọ́ ní rere ìbẹ̀rẹ̀ sí gbọ́ ní rere bọ̀bẹ̀ sí pọ̀ ní ogun bọ̀bẹ̀ sí léke àní nínú ògo àní bọ̀bẹ̀ sí fọ ní ògo lẹ́gẹ̀dẹ̀ orí ònú ìlànà àní bọ̀bẹ̀ sí ní rílo àní kọjá ìtí ó kọ́ tí wọ́n gbéṣẹ́ dé àní nínú ẹ̀kọ́ kẹ́ni kẹ́ni mọ̀ sí rílo àní bọ̀bẹ̀ sí gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àṣeyọrí tí wọ́n gbéṣẹ́ kẹ́ni kẹ́ni mọ̀ sí nù ẹ̀ àní bọ̀bẹ̀ sí wọn ṣe kọjá ìtí wọ́n fojú sọ̀rọ̀ ìgbésọ̀ àní bọ̀bẹ̀ kẹ́ni orí ṣe nínú rẹ̀ mi lórúkọ Jésù Kristi ẹ̀rí ayọ̀ mi bẹ̀rẹ̀ sí ní pọ̀ àti wọn lọ ayọ̀ mi bẹ̀rẹ̀ sí kún àti wọn lọ nínú ògo tó ga nínú àyè tó ga jẹ́ àní mo tún jẹ́ ọlọ́pẹ́ sí àti wọn lọ àní láì tí ìròyìn àyọ̀ tó mọ àyọ̀ tó mọ dàkọ̀ láti mọ bá yẹn lórúkọ bẹ́ẹ̀ ni orí kò yà ògo sì jẹ́ tán ló ti mọ jẹ́ tán láì tí láì ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yà ń kéré oníṣẹ́ oníròyìn ayọ̀ mi a ti gbé yín kalẹ̀ nítorí tèmi látọwọ́ Ọlọ́run alààyè wa Ọlọ́run ti ṣàṣepé inú ayé mi o ọ̀yá
mo pa ní àṣẹ lórí aré pẹ̀lú ìtara tó kọjá ju tàtẹ̀wá lọ ìjí kò sí ròyìn ẹ̀bẹ̀ tí mú ìròyìn ayọ̀ mi tọ̀ mí wá sọ pé ojúṣe yín àti iṣẹ́ yín tí àtìtúrú ẹ̀ gbé yín kan látọwọ́ Ọlọ́run àlàyé nítorí tèmi nìyẹn láti mọ mú ìròyìn ayọ̀ tọ̀ mí wá láti mọ jíṣẹ́ mi fún mi láti mọ mú mi pọ̀ ní ògo olóore pátá gbogbo láti mọ la gbogbo bíkíbi tí àwọn ètò àti pè mí wà kọjá láti mọ gbà wọ́n jọ wá fún mi láti mọ darí gbogbo ohun tó tọ́ sí mi tó yẹ mí tá yé mi nílò láti mọ darí wọn sọ́dọ̀ mi láti mọ mú mi pọ̀ ní òrèrè ìyẹn mọ pa ní àṣẹ èmi ọ̀dà lábàá pẹ̀lú agbára àti máìtì ẹ̀mọ́ Ọlọ́run àìtó wà nínú ọ̀rọ̀ rẹ̀ tó gbéga ju gbogbo orúkọ lọ ya ẹgbà ìtarajù tàti máa lọ láti mọ jíṣẹ́ mi fún mi báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ ẹnu mi gbogbo ẹ̀yà ń gẹ̀lò oníṣẹ́ oníròyìn aṣọ mi ó yá àìní ìtara tí kò lẹ́gbẹ́ tí kò dojú wọn yóò tàṣẹ lọ́rọ̀ àyà ẹgbà ní orúkọ Jésù Kristi àìlóòrọ̀ ẹ̀mí àní ẹgbà ní orúkọ Jésù Kristi ìtòrò wípé kẹ́ni àní Ọlọ́run ti gbé yín kalẹ̀ àìní kì í ṣe fún kàméjì àní fún tètè mi ni láti mọ jíṣẹ́ mi fún mi láti mọ múra àtọ̀ mi wá fún mi láti mọ la gbogbo kíbi tí àwọn ètò àti pèmí wà kọjá ni láti mọ gbà wọn jọ wá fún mi láti mọ kó lè rọ láti mọ kí ohun gbogbo rere ayọ̀ mi àwọn oríire ayọ̀ ìtọ́kàn mi nílò ìtọ́kàn mi gbogbo láti mọ kọ́ mọ̀tẹ̀mí lọ́wọ́ ni láti mọ kí gbogbo ṣíṣe ìbéèrè mi àríkọ́ mọ̀tẹ̀mí lọ́wọ́ kájú kí n tó yára kí n tó béèrè ìjẹ́ mọ́ pàṣẹ ní orúkọ Jésù Kristi yá àní ìtara ìtọ́kọjá àwọn tá a lè rú fẹ́ni tá a lè sọ̀rọ̀ ìjọ́jọ́ àti ẹgbà bá ní orúkọ Jésù Kristi yá ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ jà mí fún mi ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ jà mí fún mi ní orúkọ Jésù pé Ọlọ́run ti sọ̀rọ̀ ìṣòro àṣẹ fún ayé bó ti fìdí bó ti gbilẹ̀ ó sì gbòòrò lọ bẹ́ẹ̀ ni òun ló ní gbogbo wa ṣe ni ó sì gbàgbé oṣù mọ́ gbàgbọ́ ẹnikẹ́ni òsì lè bá kí nínú ògo rẹ̀ yá nínú ògo tó kọ́ ẹ̀bẹ̀ sí mọ́ mi pọ̀ àyè ní ògo tó kọ́ ẹ̀bẹ̀ sí mọ́ mi tayọ àyè ẹ̀bẹ̀ gbogbo ìṣẹ̀ tó àti ẹ̀bẹ̀ sí lágbo bí tẹ̀tọ̀ kí mo gbà fún létí àyè gbogbo tẹ̀mí ẹ̀bẹ̀ kí wọ́n á tún tètè láti jọ́sẹ̀ kọ́ ẹ̀kí mọ́ pọ̀ kí mo gbilẹ̀ kí sì mọ́ ta ní ògo bó ṣe lórí lọ àyè tó fojú sọ̀rọ̀ mi ògo kó sì mọ́ jẹ́sẹ̀ mọ́ pátá jọ́sẹ̀ lọ ní orúkọ Jésù mọ́ pàṣẹ mọ́ láti mọ́ tẹ̀lé gbogbo ìyángẹ́lì mi sàyẹn nínú ìyàjọ́ mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹgbẹ́ dànù gbogbo tọ̀sán náà nù èyí fẹ́ mẹni tẹ́ ń ṣe èyí fẹ́ mọbi tẹ́ wà èyí fẹ́ morúkọ tẹ́ ń jẹ́ àti ilé àti ọ̀nà àti gbogbo agbára yín ẹ ṣe kí ni o ẹgbẹ́ dànù nítorí pé ní ti tèmi èmi ò sí náà ń tẹ́lẹ̀ mọ́ yọlẹ́ tẹ́lẹ̀ mọ́ ní ara mọ́ àtèmi ni o àti gbogbo tí ń ṣe tèmi ni o kò sẹ́ni kan nínú wa tí ẹ tún lè mọ yọ tẹ́lẹ̀ nítorí pé kí ni Ọlọ́run kan ló ní gbogbo àti yín nítorí pé ẹ sọ pé kí ni ẹ̀yin ò ní gbà kí ohun tí ó tọ́ sí mi kó tẹ̀ mí lọ́wọ́ nítorí pé ẹ ò ní dídùn sí ohun gbogbo tí ń ṣe ire lórí ayé mi àbí nínú ayé mi àbí ohun kan sí tèmi yálà ayé àbí àwọn ọmọ ni èmi ò fẹ́ mẹni tí ẹ̀ṣẹ̀ ni yòówù kó wù kẹ̀yẹ gẹ́gẹ́ bí igi ọkọ̀ tó ṣe gbẹ́dànù tí gbogbo nítorí pé ọkọ̀ láti fi tí Jésù fún fẹ́ fún bóyá ẹ̀yin ẹgbẹ́ dànù tí gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ẹni tẹ́ ń ṣe kọ̀ọ̀kan mi bí tẹ́ wà kọ̀ọ̀kan mi bó lẹ̀ sì jẹ́ kọ̀ọ̀kan mi ẹnà òjúṣe àbí tòsí ni kọ̀ọ̀kan mi àti ẹ̀yin àti ilé àtúnná yẹn àti gbogbo àgbà àtijọba àti gbogbo pẹ́pẹ́ yẹn gbogbo pátá ní orúkọ Jésù mọ́ pàṣẹ ẹgbẹ́ dànù tí gbogbo àṣẹ ni kì í ṣàbà ó àní ẹgbẹ́ dànù tí gbogbo tó pé àní òkùnkùn lẹ́yìn ìmọ́lẹ̀ ni mi Jésù ti ṣe olórí ìmọ́lẹ̀ àní ó ti wá sí tó bá gbogbo ṣe ṣòro náà ó ti ta ìyẹrẹ ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe rúbà tuntun ó ti jí ìdí àní kò tún sí rúbà tuntun kankan mọ́ ó ti gbé májẹ̀mú kan dìde àní tún sí májẹ̀mú tó burú wá tó bá gbogbo májẹ̀mú àjẹ kò tún sí májẹ̀mú kankan mọ́ tuntun tó gbẹ lórí májẹ̀mú rẹ̀ mọ́ ìjẹ́ mo ṣe pa ní àṣẹ àti gbogbo ìjọba yín àti gbogbo ìgbìmọ̀ àti gbogbo pẹ́pẹ́ pátá mo pàṣẹ ní orúkọ tẹ ẹgbẹ́ dànù nítorí pé ẹ kò fìgbà kan ní inú dúdú àti ayọ̀ sí ìrere àtàlàfíà mi àbí tẹ̀yẹ àtàwọn ọmọ mi ó mo pàṣẹ ní orúkọ tẹ ẹgbẹ́ dànù tó pé ní ti tèmi àní Ọlọ́run ológo tó ní ògo tó ní èyí tí kì í pé ògo ẹ̀ tí ì fẹ́ mọ́ òun lọ́ba tó ní gbogbo ògo tó sì gbàgbó tó sì mọ ògo láyé àti lálẹ́ èyí kẹ́ni ò nẹ́tọ̀ láti pinnu ògo nínú ayé mi bẹ́ẹ̀ ni kẹ́ni ò nẹ́tọ̀ láti pinnu rẹ̀ nínú ayé mi ìjẹ́ mo ṣe pa ní àṣẹ ní orúkọ Jésù gẹ́gẹ́ bí inú yóò ṣe dùn àní sí ìṣeré àti gbígbà mi àti àṣírí mi àbí tẹ̀yẹ mi tàwọn ọmọ mi àní láti mọ kí mo pọ̀ ní ayọ̀ àti ilé ìdúró láti mọ fìyẹ́nu láti mọ gbórúkọ yàrá àti ilé àtúnṣe gbogbo ẹni kò ṣe ẹgbẹ́ dànù àní tó pé ẹ kò tọ́ sí láti gba yín kò tọ́ sí láti gba ògo Ọlọ́run kan lọ́tọ́ láti mọ yín láti mọ yín láti mọ gbẹ́gà gbogbo mo ní lórí ayé mi ló gbòòsì mi àní orúkọ Jésù gbogbo ẹyin tẹ́ sọ pé ẹ kò ní dídò sí ìṣeré mi àyè tẹ́ pé ayọ̀ yín ni pé kí mo wà ní àkójọ kí mo dà fún kí mo rẹ̀ gbẹ́gbẹ́ gẹ́gẹ́ bí àní gbogbo tó ṣe kọ̀ tẹ́ pé àní sọ pé òun ò sí dájú dájú sínú mi ọ̀yà gbogbo pátá àní ẹgbẹ́ dànù nítorí pé iná kọ àyìn láti jẹ́ kí mo pọ̀ ní àyè láti rí láti mọ yín ògo mo ní àti ìdàtọ̀ àti gbogbo àìjọba àti gbogbo ẹ̀yin pátá àní ẹgbẹ́ dàtú gbogbo àṣẹ kì í sábà ní orúkọ Jésù Kristi àní ẹgbẹ́ dàtú gbogbo àṣẹ kì í sábà mo ní ẹgbẹ́ dàtú gbogbo ní orúkọ Jésù àṣẹ kì í sábà dúpọ̀ gbogbo jẹ́ tẹ̀lé sùnmọ́ jẹ́ láì sí láláì agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ alẹ́ tọ́ sí láti máa gba ògo kò sí ìwọ nìkan ni Ọlọ́run lẹ́yìn rẹ̀ talẹ́ni tó ń gba ògo láti ilẹ̀ wa kò sí ìwọ nìkan ni agbára rẹ̀ ló ń ṣe bẹ̀bẹ̀ láti ẹjọ́ ìwá tuntun ìdòdó lónìí Ọlọ́run
ògo àti agbára àti tóbi rẹ̀ yẹn òun ni mò ń béèrè sí ní ọ̀tún. wàá túbọ̀ sọ̀kalẹ̀ bó sọ̀kalẹ̀, wàá túbọ̀ fi hàn bó ṣe fi hàn, wàá túbọ̀ jẹ́rìí agbára bó ṣe gbà, wàá túbọ̀ yìnrìn àìlógo bó ṣe àìlógo láì àdé ní ọ̀tún wàá mọ̀ jẹ́rìí agbára àti ìwàláyè títóbi rẹ̀, ìwàláyè láti mọ̀ fẹ́ bó ṣe hàn, wàá túbọ̀ sọ àṣẹ àtàgbára kan bó ṣe kalẹ̀, wàá túbọ̀ gbàjọba bó ṣe gbàjọba lọ, kí gbogbo ògo túbọ̀ jẹ́ ìbò ìjẹ́ tirẹ̀. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run tálẹ́ni tó di ògo, tálẹ́ni tó ní ìwọ náà ni, tálẹ́ni tó ní agbára ìwọ náà ni, tálẹ́ni tó ń gbàjọba ìwọ náà ni. Lẹ́yìn rẹ̀ kò sẹ́ni kankan mọ́ bàbá láti ilẹ̀ wá àti tó fi jọ lónìí. Ìwọ ọlọ́ba tó di gbogbo àti tó sì gba gbogbo tó sì jẹ́ ìdàgbọ́ tó sì fi tóbi rẹ̀ hàn nínú gbogbo pápátá. Èyí ni mo ṣe ní orúkọ Jésù Kristi. Agbára rẹ̀, àṣẹ rẹ̀, ìjọba rẹ̀ ti tóbi rẹ̀, wàá túbọ̀ sọ̀kalẹ̀ bó sọ̀kalẹ̀, gbogbo ògo kó túbọ̀ jẹ́ tòbí jẹ́ ti rẹ̀. Ìyẹn pé wàá túbọ̀ gba gbogbo bó ti gba gbogbo, wàá túbọ̀ gba gbogbo ìbò ti gba gbogbo, wàá túbọ̀ jẹ́ ìwà bó ti jẹ́ wáyé àní ní ọ̀tún ní rere ní orúkọ Jésù Kristi. Ẹ̀sọ́ gba gbogbo sí gba gbogbo, wàá túbọ̀ jẹ́ ìwà bó jẹ́ ìwà, wàá túbọ̀ rí kọ́yà pẹ̀lú agbára bó ti kọ́yà, wàá túbọ̀ fi àjùlọ bó ṣe fi hàn, wàá túbọ̀ fi tóbi bó ṣe fi hàn. Jẹ́ kí ìyìn kó túbọ̀ jẹ́ tòbí jẹ́ ti rẹ̀, wàá túbọ̀ rìn ní àríwá bó ṣe ní àríwá rẹ̀. Àní ẹnì kọ̀ọ̀kan ká túbọ̀ orí ọwọ́ àgbà tó wọ́n yà ní bó ṣe rẹ̀. Ìyẹn àwa tá wà níbí àti gbogbo àti wọ́n bọ̀ àti wọ́n wà ayé ẹnì kọ̀ọ̀kan tó mọ̀ fọ́ ní ògo bó ṣe fọ́ ní ògo lọ, àyè kó tó mọ̀ fọ́ ní ìyá bó ṣe fọ́ ní ògo. Àní ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan tó àmọ́ pọ̀ sí nínú ògo láti wà tí mo rẹ̀. Àní fún ògo, àní fún ìwọ Ọlọ́run àrẹ àdìkẹ́ ìkó tó mọ̀ ní àyè àti dídùn láti mọ̀ yìnyín, láti mọ̀ gbogbo, láti mọ̀ fògo forúkọ Jésù àti wá lọ ní orúkọ Jésù Kristi. Ayé ẹnì kọ̀ọ̀kan tó mọ̀ bá àánú rẹ̀ pàdé, oore ọ̀fẹ́ pàdé, ògo kó sì bọ̀ tẹ̀sẹ̀ bó jẹ́ tirẹ̀, òṣìṣẹ́ bàbá tó pé ìtirẹ̀ ògo sì ti jẹ́ tirẹ̀ padà ní ìtumọ̀ jẹ́ tirẹ̀ láyà ní agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ nítorí pé kíni ìwọ nìkan ló tọ́ sí. Nínú ayọ̀ tó ga mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ nítorí pé ìwọ nìkan ló yẹ. Ìwọ tó ṣàṣepẹ̀ nínú ayé mi, tó sì ń tẹ̀síwájú láti mọ ṣàṣepẹ̀ nínú ayé mi. Nítorí pé òun mú mi gbòòrò ní ògo, ó sì tún mọ́ mi gbòòrò ní ògo láì àtìlẹ́ bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ, gbogbo yìí mo dá padà sọ́dọ̀, gbogbo láti mo dá padà sọ́dọ̀. Mo sọ pé kábíyèsí rẹ Ọlọ́run ayérayé, mo kan sára sí ọ, mo gbóṣùbà fún ọ bàbá gba ọpẹ́ àti ìyìn mi fún títóbi àtàgbára inú ayé mi, fún ìyà ògo inú ayé mi, fún gbogbo àṣepẹ̀ tí wọ́n ṣe inú ayé mi, fún àṣẹ àti ire rẹ tí wọ́n tún rán sínú ayé mi ní ọ̀tọ̀ tó fi dẹ̀ mí ọ̀tọ̀ tó tún mú gbòòrò ní ọ̀tọ̀, fún tẹ̀síwájú rere àyè tó tún mú kó tún dé báyé mi tàtí wọn lọ, fún ìdàgbàsókè tó tún mú kó dé báyé mi tàtí wọn lọ, fún àwọn ilẹ̀kùn ògo àgbẹ̀yà tí wọ́n tún ṣí fún kábàtà tàtí wọn lọ, àní fún àwọn àṣepẹ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lódì wọ́n nílé tó tún ṣe náà tàtí wọn lọ. Ògo ní forúkọ rẹ, ìyìn ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, ìfún atóbi ìjọba ìmọ̀ gba ọpẹ́, olùwàgbà ẹ̀yìn, olùwàgbà ọpẹ́, olùwàgbà títí ayé lè mi ọmọ èèyàn àìtí mọ̀ gbórúkọ ya oṣù ọba àwọn ọba, olùwàgbà ọpẹ́ àti ìyìn. Nítorí pé ní gbogbo àdìpá agbára àti àṣà àti tóbi àti ní ẹ̀mí mọ́ àti àṣẹ rẹ̀ àìní èmi ọmọ pọ̀ sínú ògo ni, èmi ọmọ pọ̀ ní gbéga ni, bẹ́ẹ̀ ni èrè àyèmí tó lóko tó ó ti bẹ̀rẹ̀ fún nípa agbára àṣẹ rẹ̀, èrè àyèmí tó tún pọ̀ sínú òtún àti wọn lọ ògo yín fún rẹ̀ títí ní mọ̀ yẹ̀dí mọ̀ gbórúkọ oṣù ọba àwọn ọba mímọ́ mẹ́ta fún gba ọṣẹ́ àti ìyìn. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. Hallelujah, ògo ni fún Baba, máa fi jó ìlò yìn Ọlọ́run wa, alààyè ni ó yìn ọ́ bó ti yẹ. Hallelujah, ògo ni fún Baba. Orin ọpẹ́, orin hallelujah èyí tó kù èmi àti ẹ kù táwọn kan ní ọ̀tún nígbà gbogbo ní ọjọ́ gbogbo lábẹ́ bó ti wù kó rí láì sinmi àti náà sọ nítorí pé kíni Ọlọ́run tí kì í jánikulẹ̀, tí kì í dojú ti ni, tí kì í fiṣẹ́ nígbà kankan, Ọlọ́run tó ń dúró ti ni gbẹ̀ngbẹ̀ng ògbéni níjà kẹrù tó ń bo níjà ni ó ń ṣàṣepẹ̀ nínú ayé mi àti ẹ, ó sì tún tẹ̀sí láti mọ ṣàṣepẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni láì àti ẹ yóò tún mọ ṣàṣepẹ̀ nínú ayé ẹnì kankan wa, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ó fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé mi àti ẹ yóò tún mọ fìdí rẹ̀ múlẹ̀ láíláí nígbà gbogbo jẹ́ pé kíni ibikíbi tẹ̀sẹ̀ ẹnì kankan wa bá ṣe báyìí yóò mọ gbàgbẹ́ fún wa. Ìtò túmọ̀ sí wípé kíni a mọ̀ ṣeré níbẹ̀ lábẹ́ bó ti wù kí wọ́n ní ilẹ̀ ọjọ́ ilẹ̀ asálẹ̀ àbí ilẹ̀ búburú tó àyọ̀ mọ̀ gbà wá láti mọ̀ ṣeré àwọn oníbàwọ̀ ọmọ ìdààmú àti kúrò àti ègún àti ìpàtí àti ìnira kankan mọ́. Ìyẹn nìkan kọ́ o wò kọ́ àtúnṣe ògo tí àwọn èèyàn ò rí lò nínú ọ̀nà wa ní tí ẹ̀mí àti ẹ̀ àwa ti bẹ̀rẹ̀ sí ní ro tó pé gbogbo ètò tí wọ́n ṣe pé kẹ́nìkẹ́ni mọ̀ ṣe rógun yẹn lọ lórí ayé rẹ lórí ayé mi ó ti di aláìní agbára, ó ti di asán, ó ti di òfo. Èmi àti àwọn inú ògo ayérayé lọ ní orúkọ ti Jésù Kristi ni mo ti ń dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ògo ìyìn ọlá tó pẹ́ ní fún alẹ́ kan sí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Wọ́n gbàgbé ìyìn ọjọ́ méjì tó parí oṣù, mo mọ̀ pé ti múra sílẹ̀ tán, èmi náà ti ṣe tán. Ẹ jẹ́ ká sọ pé láti jọ yin Ọlọ́run yẹn lógo bó tàbí bó ṣe yẹ. Ìyìn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù, mo mọ̀ pé àtijọ́ múra sílẹ̀ Ọlọ́run ògo, Ọlọ́run yìí ẹni tó ń gbé inú yìí sọlá, ẹni tó ń gbé inú yìí ṣògo yóò tún ṣe wá lọ́ṣọ̀ọ́
yóò tún ṣe wá lọ́lọ́lá, yóò tún wá ṣe ra ìlógo nínú ayé wa, yóò wá tún wá ṣe wá lólógo tó ga tó tayọ jùlọ nípasẹ̀ àwọn ìyìn wọ̀nyí ọjọ́ méjì tó parí oṣù àti ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù. So fún díẹ̀ yìí mò ń rọ̀ mò ń bẹ̀ ọ́ mò ń pè ọ́ ṣàkíyèsí túbọ̀ palẹ̀mọ́ ju bó ṣe palẹ̀mọ́ lọ, túbọ̀ múra ju bó ṣe múra lọ. Gbọ́ mi, kí ni àwọn kan náà tó lè lò láti fi yin Ọlọ́run lógo? Bẹ̀rẹ̀ sí sàwọn ìjọba yìí tí a pé ọwọ́ rẹ̀ balẹ̀ ni, ó yá bẹ̀rẹ̀ sí palẹ̀ owó rẹ̀ mọ́, bẹ̀rẹ̀ sí tọ́jú owó rẹ̀, irú àtẹ̀wò tó fẹ́ pa láti fi yin Ọlọ́run, ó yá bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ láti sin lọ. Tí a pé ijó ni ijó tó fẹ́ fi yin Ọlọ́run lógo nínú àwọn ọjọ́ márààrún yẹn, bẹ̀rẹ̀ sí ní kọ́lẹ̀. Wo tá a pé orin bá ní bẹ̀rẹ̀ sí sa àwọn orin yẹn jọ. Tó bá jẹ́ pé kí ni ariwo náà ni, wo ariwo yẹn bẹ̀rẹ̀ sí tírẹ̀nì ohùn rẹ̀ lẹ̀ láti lè pariwo dáadáa níbi wo kì í ṣe ibi tó ti mọ díẹ̀ lọ́wọ́, níbi tó ti ṣe kíni tó ti ní jẹ́ nìkankan lọ́wọ́ ni o. Nítorí pé kíni Ọlọ́run sọ pé kí a mọ fi títí wa dí ọbẹ̀ nìkejì lọ́wọ́. Gbogbo tó bá lè lò láti fi yin Ọlọ́run bẹ̀rẹ̀ sí palẹ̀ rẹ̀ mọ́. Ìlú ní ohun èlò mìíràn ni gbọ́ bẹ̀rẹ̀ sí palẹ̀ láti fi yin Ọlọ́run lógo. Báyìí sì ní palẹ̀ máa ti yin Ọlọ́run lógo. Ọlọ́run alára ire tó ní gbogbo ogun àti yẹn ó bẹ̀rẹ̀ sí fi ayé rẹ̀, ó bẹ̀rẹ̀ sí fi ayé, ó bẹ̀rẹ̀ sí fi ayé kọ̀ọ̀kan dáwà ara ire tó lógo jùlọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Parí gbogbo ẹ̀ òun náà ní ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì. Gbọ́ sa gbogbo pàtàgbára rẹ̀ kí n sa gbogbo pàtàgbára tèmi, kálukú wa ká sa gbogbo pàtàgbára wa láì jẹ́ pé kí ni nígbà tí Jésù bá padà dé kó padà bá gbàgbọ́ láyé. Èkejì tó tún dàbí rẹ̀ ni wípé kí ni nígbà tó bá gòkè lọ nínú àwọn tí ó bá gòkè kí n jọ́kan nínú wọn, kó jọ́kan nínú wọn, alápapọ̀ kó wa ká jọ́kan nínú wọn, ká jọ pàdé ní ọ̀run níwájú ẹsẹ̀ Jésù Kristi. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ sọ àwọn pàdé lẹ́sẹ̀ Jésù yẹn kájọ pàdé níbẹ̀ pẹ̀lú ayọ̀ tó ga tó kọ̀ nígbẹ́ tó ní wọn, kí Jésù kó wá jálága gbogbo wa, ilé tó tún lọ pèsè sílẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa, kálukú wa káàrí títí wa mú níbẹ̀, káwá jẹ ìdájọ́ mọ́ sọ pé ẹ kú oríire pẹ̀lú ayọ̀ tó ga tí kò lẹ́gbẹ́, pẹ̀lú ẹ̀rín tó ga tí kò lẹ́gbẹ́, níbi tẹ́ pé kíni kò sí pé làálàá owó ilé owó náà iṣẹ́ gbagba àṣàwò mọ́ gòkè mọ́ sinmi tọ̀sán tòru, ibi tí kò ti gbé sí yẹn mọ́, ibi tẹ́ gbé sọ tó bá ti fẹ́ jẹun o ní ìdásọ pé sọ ọ́ ṣẹ̀ṣẹ̀ lọ roko àbí ọ̀ṣẹ̀ lọ mọ́ sọ pé ó fẹ́ dáná gbogbo ẹ̀ ti wà ní ṣẹpẹ́, ó ti di ọbẹ̀ ní gbogbo ẹ̀. Ọlọ́run nínú àánú rẹ̀, oore ọ̀fẹ́ àánú àti ojú rere rẹ̀ láti lè ní okun àtagbára láti lè pa àwọn òfin ìmọ̀ àti àṣẹ láti lè rìn lójú ọ̀nà títí tíjọba òfin ní bọ́sọ̀mọ́ ọyọ̀ dára fún èmi àti ẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. Ọlọ́run tó rántí Nóà ṣerere, rántí èmi náà ṣerere, bẹ́ẹ̀ ni ayé mi fọ̀ nínú ògo ju bó ṣe lérò lọ. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. Ọlọ́run tó súre fún Nóà nígbà tí ó gbọ́ orí dídùn àní ẹbọ ọpẹ́ rẹ̀, ó súre fèmí náà nípa orí dídùn ọbẹ̀ ọpẹ́ tèmi, ayé mi pọ̀ sí nínú ògo àti gbéga ju bó ṣe lérò lọ. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo títí láéláé. Nítorí pé Ọlọ́run tí kò dojú gbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ Nóà tí kò dojú gbàgbọ́ àti gbẹ́kẹ̀lé bẹ́ẹ̀ ni kò sì dojú gbàgbọ́ àti gbẹ́kẹ̀lé tìmí láì àti láéláé ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kan ní orúkọ ti Jésù Kristi. Àwa dá gbogbo ògo padà aṣọ pé ṣe gba ọpẹ́ àti ìyẹn àwa tá wà níbí àti gbogbo àti wọn bọ àti wọn wò wá, Ọlọ́run ayérayé a mọ rírò rere aṣọ pé ògo yẹn láti pé bàbá gba ọpẹ́ àti ìyẹn wa títí láwọn ọmọ yẹn ọ láti mọ fọpá àtògbò forúkọ rẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, ti ẹ̀mí mímọ́, ó bùkún ẹnì kọ̀ọ̀kan wa, ó ṣírò fún ẹnì kọ̀ọ̀kan wa, ó sọ̀rọ̀ àṣepé ayọ̀ sínú ayé wa, ayé kọ́ bẹ́ẹ̀ sì wọnú ògo lọ láti mọ gbòòrò sí nínú ògo. Bẹ́ẹ̀ ni a mọ̀ tayọ sá, a sì mọ̀ lékè sá, ayé rẹ̀ kò tún mọ̀ ìdààmú àti kúrò àti òṣì mọ́. Ẹ̀rí rẹ̀ tó lógo jùlọ ó bẹ̀rẹ̀ nínú ayé wa, ayọ̀ tó ga tí kò lẹ́gbẹ́
ó di títí wa láti mọ̀ fi yin Ọlọ́run lógo, láti mọ̀ fi kọrin ọpẹ́ sí Ọlọ́run pẹ̀lú ijó tí ó ṣe kíni ó jẹ́ ijó odi, ijó láìsí ìlú ní orúkọ ti Jésù Kristi. Orin tuntun láìròtì lójijì ó bẹ̀rẹ̀ sí gbẹnu wa fún àwọn ìrírí ògo tó lè gbẹ tó lè dùn wọn ìtọ́nà bẹ̀rẹ̀ sí ṣe inú ayé wa ní orúkọ ti Jésù Kristi. Ìyẹn nìkan wá kọ́ ìjọba ọ̀run ọwọ́ agbára rẹ̀ yóò fi mú wa délé, àánú rẹ̀ yóò fi mú wa délé. Ohun gbogbo àyè tó yẹ ká ṣe láti mọ̀ lè ṣèjọba ọ̀run ó fi rọ̀ wá lọ́ọ̀bà láti mọ̀ jẹ́ ṣe báyìí. Ògo sì jẹ́ tirẹ̀ pátápátá ní orúkọ ti Jésù Kristi láì àti láíláí. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo fún